It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yorubaplus TV. Babaláwo ni àbọ̀ ní ṣe. Adájọ́ ni àbọ̀ ní òòṣà. Ẹrú ni àbọ̀. Ta ló gbógun bóyá? Tó pa àbúrò ta ni? Àwọn tí mò ń perí àwọn àgbàlagbà mọ̀ ní àwọn àjẹ́. Who are you before my Asumosahi? Ogun yẹn ti pọ̀ jù. Ó ń ja gbogbo ọlẹ́yọ kọ̀ọ̀kan ni. Ó mọ̀ pé lulẹ̀ ni mo ti mọ̀ wòlé tẹ́lẹ̀. Ó ti ń fi ẹ̀ṣẹ̀ sí ìta náà. Stop ẹjọ́. Wọ́n rí ìrìnàjò kí wọ́n bá gbà, wọn ò bá gbà. Ìsúsú túrútú, ìwọ wọ́ kẹ́rẹ́kẹ́, àwọ̀ fẹ́lẹ́ bojú eégún kò já rújú àárọ̀ ọ̀run. Tó fẹ́ kí n fi owó ayé tèmi sílẹ̀ kí n máa jagun ológun ni. Nígbà tó ń gun ògùn ní ìdígun òpá tó gun mi mọ́. Mo wọ̀ wípé nǹkan tẹ máa sọ gẹ́lẹ́. No, let's sorry. Ní sẹ́bi kí n gbájú létí ni. Torí ìkà ìwà burúkú ń bẹ lọ́wọ́ yín. Ìkà tí èèwọ̀ níkà ní ẹ̀ẹ́dì ní rọ́ọ̀rà káàmà gbára ọ̀nà bẹ̀ fún wa. Má jẹ́ kó yẹ eléyìí ni kò ní di ọ̀la. Èmi àti ẹbí mi lẹ́kọ̀ọ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé wọ́n ń di ẹni àbí wọ́n ló dira ẹ̀? Àbórí ń ta ni. Kí ni mo ṣe fún ẹ tó fi rò pé ikú ló tọ́ sí mi? Hi darling, báwo ni ṣe wà okay? Orí dàbí ẹni tó ń pọn mi sínú apẹ̀rẹ̀ ni. Ó ń fàkókò ẹ̀ ṣòfò ni. Ọmọ tó bá gbọ́gbọ́n kúkú, ìyá àgbọ̀gbọ́n sísìn, ọmọkùnrin yẹn ló máa fẹ́. Ṣé ẹ̀ ṣunú? Ṣé orí tó bá lónìí gbà àwa náà nígbà tó bọ́ òní wọ̀n kó àwa náà níwọ̀n ànígbà láàbọ̀ kí ló ń dẹ̀ ìlàmù náà. Mo lè fúnra mi lẹ̀ fún ẹ kó wọ́n mi lẹ̀ àmọ́ ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí ọlọ́wọ́ bá ń kọ́ lọ fún ẹ lọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀. Ayé lálá o, sórí ìgbà yín ìwọ̀lé tó mú ilẹ̀kùn tó jù báyìí. Gbáà! Èmi àtàtì àforí dára wa dé. Kí ló dé? Tó bá jẹ́
pé àwọn ọmọ wẹrẹ wà nílé èdè jọ́ṣọ́ ò ti ní wà yìí sùnmọ́ kéèyàn máa jáàmù lẹ́kùn kó máa gbálẹ̀kùn lọ gbálẹ̀kùn bọ̀ lẹ́ẹ̀mẹ́fà. àǹtí kí la gbé kílẹ̀ jù. nǹkan burúkú tó dúwà náà ló sọ ọdún láyà. tí wọ́n ṣe bá tiẹ̀ ṣe bí àgbàlagbà tó ń ṣe bá ṣó yẹ kẹ́yìn tó yẹ pẹ́ tún yọ̀hún ṣó yẹ kẹ́ máa ṣe báyìí ni ẹ wá sílẹ̀ mi wọ́n bá yàwó mi jà kó dà náà does it make sense. ok bí mo ṣe ṣe yẹ mo ti wá jọ wèrè lójú àbí. kò rọ sọ kó mú bó ṣe ń sọ̀rọ̀. ṣorí jẹ́ máa tó owó yẹn àtàrí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé tiẹ̀. ṣebí ìyàwó ni ẹ mo dẹ̀ sọ fún ẹ tẹ́lẹ̀ ni mo ní kò kàn sún ni kémi náà kàn tiẹ̀ bẹ jókòó bọ̀ tó bá dẹ̀ sọ pé o fẹ́ ṣe bó ṣe wù ẹ́ onírin lèmi gbé wa mo lè tiẹ̀ dànù kí n step on you kí n ṣe báṣabàṣa o. ìyàwó ẹ mọ̀ pé something's gonna happen. So can I ask you a question? Ṣé bandits ẹ̀ dá sọ? Ṣé Boko Haram? ẹ wá ní ẹkú sí ẹ rí pé bẹ ṣe ń tẹ̀ láti súnmọ́ mi látàrọ mo ń tẹ̀ láti dọ́jì because ẹ̀ ń gbá. You are a fucker or fuck me up with the area. Esu mi, ó sì rọra sí, ó sì tẹ̀yẹ̀ jẹ́, àtúbọ̀tán ìgbẹ̀yìn, ó mà sí kókó, èso má ṣe mí o. Ọmọ ẹlòmíì kò sí. Èṣù má ṣe mí o. Ọmọ ẹlòmíì kò sí. Wọ́n tí àwọn síwájú. Wọn ò borúkọ ẹbí jẹ́. Wo àwọn síwájú. Wọn ò borúkọ ara jẹ́. Èṣù sùn ní ṣe jẹ́jẹ́. Èṣù sùn ní tẹ̀gẹ̀tẹ̀gẹ̀. Èṣù sùn ní orísun rẹ̀ ní kò. Àwọn aṣíwájú. Wọ́n ń bínú. Wọ́n ń jà. Èṣù ò bínú. Bẹ́ẹ̀ ni kì í jà. Èṣù sùn máa bọ̀ ẹbí jẹ́. Pẹ̀gẹ́pẹ̀gẹ́. Pẹ̀gẹ́pẹ̀gẹ́ la fi ń ṣeré ayé. Ìsúsò mi agbára ipò oògùn ẹni tẹ́yẹ́dúwà wà fún ẹyẹ́dúwà ti fún ọ ìsúsò lọ́ra sí má borí sùn jẹ́ àwọn aṣíwájú wọn bàjẹ́. Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Emoko. Ekomo. Patako Esu. Níjà tẹ́bí bá pọ̀nà kórì máa tako mi o. Ikọ́ bala máa lọ́rẹ́ máa bọ̀rẹ́. Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Adìyẹ balẹ̀ oko.
Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Patako Esu. Super D. Patako. Esu máa ṣe mí o. Esu máa ṣe mí o. Ọmọọlá kọ́ mi káàbọ̀ ṣé dáadáa ló dé. Sekina Sekina ìwọ ni mo rí lọ́sàn-án yìí. Seki aṣòkòtò sókè Seki. Sorry, ẹ̀kọ́ rẹ̀ wẹ̀. Ọkọ mi. Ẹni ọ̀ṣàrà cháchá ni top start ni. Afàlàyé nígà. Sekina Seki tèmi nìkan. Ọkọ mi, ọmọ mi, ọjọ́ ọ̀la mi. Sekina. I mean, good to see you. Àwọn èmi mo ti ṣoríire lẹ́kọ̀ọ́ wálé. Ibo omi ló ń jẹ àkókò kí n consume fuel bẹ́ẹ̀ yẹn o. Hyundai Santa Fe 2015 tom start ni. Eléyìí yàtọ̀ sáwọn Micra tó fi ń ṣe kínní. Sekina. Mọ̀ mi ẹni sùúrù o. Ẹ má ṣíbùtì ẹ máa gbọ́ tó. Ẹ ti gbọ́. Kó pariwo mọ́tò yọ̀tọ̀ sọ́kọ̀ àforí ìgbà lórí lọ. Àwọn kan tí mo bá yín rà nìyẹn ẹ máa jó oúnjẹ ọmọ ni. Ó pọ̀ dáadáa. Má ṣì bẹ́ẹ̀ yẹn. Àti tèmi kan àmì ọkọ alálùbáríkà ọkọ olóríire. Mẹ́mi ẹ bá sọ̀rọ̀ ọkọ ẹ lè sọ̀rọ̀ ọmọ jàre. Gbogbo àwọn tí mò ń pàdé àwọn ọmọ Fẹ́rò ni o. Tí bá tún ní pé òkè mo tún ti rí wèrè kan tájọ máa gbára wa ń blow. Ọlọ́run mo tún máa ń rí àwọn ọmọ bíi Samuel tó fi máa ń tọrọ ọmọ. Gbogbo àwọn tẹ̀mí rí àwọn tó wà soft hearted ni o. Báwo yẹn máa pakuru mọ́ ẹ tó nílé pakuru mọ́ mi padà mi ò ṣe. Ṣé ọmọ fẹ́ jábọ́ látọ̀? Mẹ́mi ẹ wò ó. Hyundai Santa Fe 2050 kò yí sí. Ó pàdé fúnra ẹ̀. Àní tom start ni kò ń ṣe pé wọ́n máa fi kí olówó ló máa kú dáadáa ìgò bẹ̀tà ló máa pa tálíkà. Ẹ̀kúlé. Seki sáré wá máa lo Èkó. Lórí kíni à? Wọnú mọ́tò bó ṣe dé ní kíni. Wọnú mọ́tò. Mẹ́mi wá ṣe vacation yẹn. Bá mú gbàgbà yìí. For what reason? A ní ó gbà báyìí. Ọkọ ẹrù kan jẹ́ kí ó máa dún tó ń tẹ̀. A ní ó gbà báyìí. Mẹ́mi ẹ̀ kí ló dé kíni. Ló ṣẹlẹ̀. Lọ gbé kí ni gbogbo ilé ìbá mi. Bàbá o. Àwọn on to the 90 gays ẹ kọ́ lẹ̀ sà. Akínni. Ẹ pẹ̀lẹ́. Mo kí yín. Good evening bàbá o, kágbá pẹ́ lórí ilẹ̀ o. Good to see you, good to meet you people. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ ẹ̀kọ́lẹ̀ sà. Ẹ jẹ́ bá yín wá nǹkan kékeré. Ní sùúrù. Lẹ́gbọ́, o ṣàkíyèsí àsọtọ́mọ yẹn wọ́n. Ó dáa pọ̀. Why you dey need that? Shebi don be there. Oko tó rẹ̀wọ̀n èmi ó gbà sọ. Bàbá mi, ó tiẹ̀ ti fẹ́ máa lọ. Àkílódé tẹ̀ ń tóbi ọláró tí mi kílódé tẹ̀ ń jẹ bí ọ̀tọ̀ our husband has gone mad again. Àbẹ́ mi kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin bàbá ẹ má dá wọn lóhùn. I don't know why she dey pursue me o. Ọ̀sẹ̀ kan lèmi fẹ́ wá lòun bí o. Ẹ má dá wọn lóhùn o. Kí lorúkọ rẹ̀? Sekina. Dákun. Sekina. Ojú mi dáadáa. Wetin do your eye? Tẹ́jú mọ́ mi kí n tẹ́jú mọ́. Wetin do? So orí ó ní ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀.
Asọ̀rùn ẹ̀hún mẹ́fọ́. Dákun máa ń bọ̀. Yín náà dà mọ́. Jàgò Ọlọ́run. Gbogbo aṣọ pátá ló ní bàtà. Ẹ mọ eléyìí gan. Ó sì mọ wò ó. Ṣòkòtò ń tọ̀ bá ní bínú. Mo fẹ́ mọ̀ o. Ọlọ́run for real make I no lie mo ròyìn pé as I dey see you people ní taste. But ṣé rí eléyìí Dubai ni mo ti mele gbà tí mo lọ sí last trip ni. Na $1-2K I buy am. Ṣé rí eléyìí náà ó lẹ̀ ara Kobe Bright tó kún gbà yẹn basketballer yẹn. Sorry o, à ń jábọ̀. Òun ni mo ti rírun nǹkan báyìí. But wait. I go drum. Okay. Make I open my car, my Hyundai Santa Fe 2015. In buying ko bail wa. 100K ló máa wà nù bail because I know say you don't add. Eje loko. Wọ́n ní o bọ́ sọ̀rùn rẹ̀. Ká tó sọ ní wípé I won't give you òun money. fẹ́ fún lówó kó Mọ́! Ṣé nǹkan ò fọ́ sí ẹ? Sórí rẹ̀ ò burú ò sì rẹ̀ dààmú. Wọ́n ní o bọ́ sọ̀rùn rẹ̀ fún wa. ó máa bọ́ ya má bínú máa mú wọlé. Bó jẹ́ kí n gbé bó jẹ́ kí n pọn ni máa mú wọlé. A bọ̀ fún yín. Mẹ́yìn. Ṣebí ṣòkòtò akaṣọ náà ni. Mẹ́yìn. Mama you dey follow talk like that that dey craze. Ẹ já wèrè ni ẹ fẹ́ paṣọ ayé ẹ fẹ́ ṣòfò ni àkílódé. Ẹ fẹ́ tọ́kú láṣà ń bọ́lọ́ sí rí yín. Gẹ́nu sọ̀rọ̀ bàbá. Nǹkan tó ṣẹlẹ̀ ṣáà ni bó ṣe ń wọ́ bó ṣe ń ṣe. Nǹkan tó fà ni. Ó fa ogun kò tí ì lógun ẹ̀. Àná ẹ̀wẹ̀ mi ò lépo lójú omi ò gbádùn o mo lè gún yín pa. Irọ́ ni ogun kò tí ì lógun. Eku Esu. Ẹ̀yin èṣù burúkú ṣáàtẹ̀ ń bì. Kí ni n tá a fẹ́ gbà lọ́ọ̀ rẹ tó tó gbogbo? Your mouth thinks bàbá ẹgbẹ́ nu sẹ́gẹ̀ẹ́ èṣù kọrin kọ́ ẹnu yín náà. Kánà lọ make dey go. Dáńdọ̀ jàre ìwọ lórí níṣó. Bàbá máa bẹ̀ wọ́n kiri kí ló pè é. Ẹ ṣàánú mi. Kí ló yẹ ti gbọ́ kú bí bá? Bàbá mi ẹ ṣàánú mi. Èso náà fẹ́ gbọ́ mi. Ẹ ṣàánú mi. Ó ní àṣàyè. Ọmọ kan ṣoṣo tí mo. Ó jẹ́ gọ́ngọ́ orí imú rẹ̀. Iye ni fẹ́ sùn ọ́. Ẹ ṣàánú mi ẹ jẹ̀bù rẹ̀. Iye ni fẹ́ sùn ọ́. Ẹ ṣàánú mi ẹ jẹ̀bù rẹ̀. Iye ni fẹ́ sùn ọ́. Bàbá mi ẹ ṣàánú mi. Máa lọ bá yín bọ́nu ilé máa kó wá bá yín. Ẹ ṣàánú mi. Kò mọ́mọ́. Bá mi ẹ jọ̀ọ́ mo wà lórí ìkúnlẹ̀. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ má lọ máa lọ bọ́ fún yín. Ẹ ṣàánú mi. Ẹ má lọ máa lọ fún yín. Sakina. Ẹ má bínú. Kò mọ̀. Ẹ ṣàánú mi. Kò sọ bẹ́ẹ̀. Alẹ́ mi máa káṣọ yẹn wọ́n fún yín nílé. Ẹ ṣàánú mi. Bá mi ẹ jọ̀ọ́. Patako Esu. Kò mọ̀. Sakina. Bọ́lẹ́gì ní bágùnkè ojú tó lé ojú tó kò. Sekinat. Ẹ̀mí ló mo pè é. Ẹ̀mẹ́ta mo pè é. Máa fúnra yín give and take. Tó bá dá mi lómi ló fi ń fa sìgá. Ṣẹ́kí òun fa sìgá níwájú ìyá tó bí ẹ lọ́mọ. Láti ọ̀sán ni mo ti ń bẹ̀ ẹ́. Mo ti fọlọ́wọ́n ọba bẹ̀, mo ti fi gbogbo nǹkan tí mo ní mo ti fi bẹ̀ ẹ́. Pé kò tẹ̀lé mi ká lọ. Kájọ lọ bẹ̀ àwọn ará bí. Ó dá mi lóhùn. Wo ẹgbẹ́ torí nǹkan tó gbé wá fún mi látẹ̀kọ̀. Èmi ò ní fọwọ́ kan o. Máa gbé nǹkan ẹ̀ lọ, mi ò fẹ́. Mẹ́yìn mi, àṣà o. Àṣà òbí ti báwo? Say wetin happen sef.
àwọn tí breathe wọn tó ń stink yẹn àwọn àgbà òfò àgbọ̀ lórí burúkú yẹn àwọn wèrè tó fẹ́ já mi sí o tẹ́yìn náà fẹ́ já mi sí o torí títí wọn ẹni mò ń fa sìgá wájú yín mo dé ẹ̀ fún mi lómi ẹ̀ fún mi lẹ́nìtì ẹ̀ kàn ń complain ní kí ló ṣẹlẹ̀ gan lọ bẹ́tà ni. tèmi yé mi èmi ṣàmú bí ẹ mi ò ṣàní tó ẹ kí ló fẹ́ gbà lára ẹ kò lè yọ irun kankan lára ẹ kákó lọ bẹ̀ wọ́n ó dẹ̀ sórí kúkú kágídí borí ó dá mi lóhùn. tí bá ṣe pé mi ò fẹ́ bà orúkọ lé wa jẹ́ màá ní káwọn tèmi wá láti la kán wá bá mi gún wọn pa kọ́kọ́ pa wọ́n dànù. ok n ti gbá. Ṣèkí ìgbà wo ló di báyìí ó kàn ń sọ̀rọ̀ ṣàkà tá ló fi jọ. ìjọ ṣàánú mi Ṣèkí ṣàánú mi. mẹ́mi ẹ̀wọ̀ ẹ̀ka ìdarí ẹ̀wọ̀ òkè ẹ̀fọ́ máìtì yìí ti pọ̀ jù darí ẹ̀kan máa ń ta èèyàn ẹ̀ máa fi ọ̀nà emotional blackmail. mo gbé nǹkan wá ń sí báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní complain ẹ ti ọpẹ́ mi sí mi lọ́rùn kẹ́ kó máa rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n máa feel bad ẹ jẹ́ kí n máa feel bad mẹ́mi kí ni. ẹ rí nítorí nǹkan tó gbé wá yìí èmi ò kí ń ṣe alájẹsẹ o ṣó ti gbọ́ èmi ò fẹ́ o mo ní kó ká lọ kájọ lọ bẹ̀ yóò dá mi lóhùn. ọmọ ẹ fi yẹn lẹ́jàre ẹgbẹ́ yẹn la ẹ̀rọ máa tẹ̀lé báṣubàṣu ilẹ̀ ń yọ o àmọ́ mi lónìí. tèmi yé mi ọlọ́wọ́ bá dágbé àdáfà látọjọ́ tí mo ti ń dágbé tí mo ti ń dáfà tí mo ti ń dápọn tí mo ti ń dáṣe gbogbo ẹ̀ṣẹ̀ kí ìdílé fẹ́ fi sún mi. máa mi àwọn ìyá tó wà nílé ọkọ wọn gan mélòó ló jẹ oúnjẹ ọmọ tó ẹ̀yìn single mother ní single mother tẹ́ pé ó ti ń pè rẹ́ pé oníkálukú kan máa fi ojú ṣọ́kùnrin tó lówó pé òkè èwo ni mo lè sáré bímọ fún kéèmì náà di single mother kọ́ra mọ́tò fún mi kọ́kọ́lé fún mi táwọn èèyàn ti ń jí tó ti ń lọ sórí òkè pé ọlọ́run jọ̀ọ́ o ìgbésí ayé single mother ló wù mí o ẹ̀yin wá sunkún bí báyìí òkè àwọn wo ló wà ní ọkọ tó jèrè ọmọ tó yín ẹ mention two. Ṣèkí èmi ni mò ń bẹ sọ̀rọ̀ tó ń dá mi ló tó ń fún mi lésì ọ̀rọ̀ lórí pé kájọ lọ bẹ̀yàn. ẹ jọ ṣáwọn tó ń ta bàkì wà ń bí ìyá àmàlà ẹ̀rọ fún mi ẹ jẹ́ kí n freshen up ẹ bẹ̀rẹ̀ sí ní rojọ́ lé mi lórí má mi ẹ wá dàbí ìgbà tí ọlọ́run bá da ẹbọ pé èèyàn sí yàn láyà mo bá yín gbé nǹkan dé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀ ń sọ pé ẹ kúnlẹ̀ fún àwọn bàbá olórí burúkú kan tó máa ṣòfò. ó yá gbẹ́rù ẹ̀ níbo mi ò fẹ́ gbẹ́rù ẹ̀ ṣé nǹkan tó rà fún mi náà tó ń jó ẹ lójú lélẹ̀ tí mo fi ń bẹ̀ sọ̀rọ̀ tó fi dá mi lóhùn Ṣèkí. mo bá yín ọ̀dà nǹkan láti tẹ́mu àti ṣí inú yóò dùn ẹ máa wòyà tí ò mọ̀ọ́rẹ́ ìṣá. Ṣèkí ò ní fi ọwọ́ mi kọ ẹrù ó yá gbẹ́rù ẹ̀ ẹlẹ́rù gbẹ́rù ẹ̀ Ṣèkí. nìkìní ẹ wo mọ́ ìmẹ̀fẹ̀ mi lẹ̀ Ṣèkí. èwo tún ní ìjà bẹ́ẹ̀ wèrè tẹ́ fi sẹ́nu ọ̀nà ṣẹ́ ẹ fi ń lò lè ní àkílẹ̀ lè ṣì. ó fi mílẹ̀ sórí ìjókòó. èwo ní ìjà bẹ́ẹ̀. wá gbẹ́rù ẹ̀ Ṣèkí wá gbẹ́rù ẹ̀. Èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe o. Èṣù má ṣe mí o. ọmọ ẹlòmíì ni ó ṣe. Èṣù má ṣe mí o. mi ò tó ṣe ọṣẹ o tí n bá ń ṣe ọ ní ọṣọ èmi ló tún ṣẹlẹ̀ báyìí èmi ló ṣẹlẹ̀ láàjìn tó ò tí ì wọlé. inú ń bí mi. mọ́mọ́ jẹ́nu bí ọ pẹ̀lú gbogbo ń tàkókò ọjọ́ wí inú burúkú ò ní bí ọ o. inú rùn mí. ìwọ tún lọ fanú rùn. ebi ẹran kan lọ tí ń jẹ yìí ẹbọ rẹ rèé kí tún wá ló tún ṣẹlẹ̀. à ń kàn mí. àmọ́jà ara ọkàn ọ. mo ní ẹni tí mo fẹ́ pa. tọ́ pa àbí tọ́ ti pa torí ẹran kan mo rí tọ́ ń jẹ yìí. bó wá ló ṣe rí ṣé òyì sódùn. ó dùn dáadáa ó dùn dáadáa àmọ́ sì ní tí mo fẹ́ pa. dákun ta ló tún fẹ́ pa o. mo fẹ́ pa Ṣèkí náà mọ́ Àṣàkẹ́. Ṣèkí náà mọ́ Àṣàkẹ́. inú rẹ̀ ń bí mi. Èṣù má ṣe mí. ọmọ ẹlòmíì ni ó ṣe. Èṣù má ṣe mí o. sórí láàyè tó dé yìí ó ṣe sùúrù o.
nítorí pé ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wò ó sórí Àṣàkẹ́ tó jẹ́ ìyá Ṣẹ̀kí ni mo fẹ́ ọjẹ́ àrò wọ́n rí wípé bọ́mọbìnrin bá ti rí wa ẹsẹ̀ rẹ̀ méjèèjì ni wọ́n fi kúnlẹ̀ kí wa gbogbo àtọ́mọ ẹran wèrè ohun tó lóun bí ẹran tó bí kalẹ̀ lẹ́ẹ̀kan tí bẹ̀rẹ̀ sí ní gbó tí ń ṣe hẹ́ẹ̀hẹ́ kiri ìyá rẹ̀ ń wú lórí ìkúnlẹ̀ tó wà ní sunkún mo wá fẹ́ kó jẹ́ àṣẹ sùúrù kí wọ́n ń tẹ̀lé. kọ̀ọ̀kan kọ̀kúnlẹ̀ kan á àmọ́ ó ṣe sùúrù torí wípé sórí Àṣàkẹ́ gangan tó jẹ́ ìyá rẹ̀ mo ní ń fi ṣe o ó wù mí kí n mọ gbà sọ́hún ká mọ̀ ṣe kí ni wọ́n nǹkan. Sùkún díẹ̀ gbàgbàgbà. gbogbo gbà. Sùkún díẹ̀ gbàgbàgbà. gbogbo gbàgbàgbà. go. Sùkún díẹ̀ gbàgbàgbà. gangan burú. kọ́ wọlé ni àbí. yóò sì jáde. lọ jáde fúngbà díẹ̀ ni o. àmọ́ yẹn ò ní má pa. bórí èmi gan fúnra mi bá yí lójijì ó lè jẹ́ mi ni wọ́n pa á. Pátákó èmi gbọ́ tiẹ̀ ni o. ó ṣeé ṣe kí n dáríjì bínú mi bá yọ. ó wà dáríjì torí pé a gbọ́dọ̀ jára wá yàn o ìmùlẹ̀ tá a ṣe a gbọ́dọ̀ jára wá yàn o wọ́n jà fọwọ́ ara wa ṣera wa o èṣù mọ́ ṣe mí ọmọ ẹ̀rọ mi ni ó ṣe. èmi ò ní ọmọ pàṣẹ á padà pa iná lé báyìí lọmọ ẹranko ó padà yá kàn yín jíjẹ lájẹran wèrè. Pátákó ẹ̀wọ̀n eré èsì jẹ. ẹgbẹ́ ìràn Dékúnlé lélẹ́yìí. tọ̀hún ò sí jẹ. páàní jẹ́mọ́ ti ìyá jẹ ni yabade. ẹni burú mọ́ o. ẹ tí ó sọ fún un sí. ẹni burú mọ́ o. ẹni tí ó sọ fún wọn ní ọyọjú. èṣù má ṣe mí. ọmọ ẹlòmíì yìí ṣe. èṣù má ṣe mí o. ọmọ ẹlòmíì yìí ṣe. èṣù má ṣe mí o. ọmọ ẹlòmíì yìí ṣe. èṣù má ṣe mí o. èṣù má Ọlọ́run bá ṣàánú mi. Ọlọ́run bá ṣàánú mi. Bá mi bọ́mọ ìsọ̀rọ̀ kò gbọ́. Ọlọ́run ṣàánú mi. The woman. Why the woman no pump water for the daughter to bath? Kí n jọ ṣe kí n. Mẹ́mi mi ò jókòó. Ara tèmi mẹ́ọ̀tì, mo fẹ́ freshen up, mo rí pé kò so mi. Ẹni bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi lórí kan tí mi ò jẹ̀bi lé lórí. Àkíní. Ṣàánú yín fọwọ́. Asasa. Say wetin happen. When you be my mother, come say wetin happen. You dey there now, ọmọ èmi. Ẹ wà ń bẹ̀ now. Ẹ wà ń bẹ̀ gbàtà àwọn guys yẹn fẹ́ máa harass mi mo dẹ̀ sọ pé àkókò stop. Ẹ wo èmi fẹ́ freshen up ara tèmi melt. Kí ni? Ó ní nǹkan tí mo yàn ṣe kí ṣàánú mi ṣó nígbà tí wọ́n fi ẹsẹ̀ ní méjèèjì fúnlẹ̀ fún ẹ̀kọ́ tó gbọ́rọ̀ sí mi. Èèwọ̀. Èmi ṣàmú bí èmi ṣàníyá èmi ṣàlè tẹ́ sí kò tó. Ó dáa mo ti gbọ́. Mo mọ̀ wá pọ̀mpọ̀ mi kémi máa lè freshen up àbí. Torí ẹ fẹ́ kémi lọ bí àwọn hooligans kan. If to say na like àdẹ, ayé àwọn bọ̀bọ̀ yẹn ti bàjẹ́. Tí mi ò bá pọlọ́pàá sí wọn, máa pa àwọn tèmi, wọ́n máa bógó lórí ìjà wọn. Àwọn olórí burúkú frustrated human being yẹn, àwọn tẹ́ ń pè lágbàlagbà òkè. Fọ́tò yẹn, ó dà pé pìtìpìtì ayé ti bá yẹn, ayé yẹn ti bàjẹ́. Ó ti darúgbó láì ti dàgbà. But you see the second guy, I next position ló jẹ́ kó dàgbà, àjọ máa jẹ́ ìjùmẹ̀sì ni. Ṣé ló máa jóbìnrin wa ni? Mẹ́yìn. Fine. They ask for clothes. I won't go open my boots. Kí n fún wọn ní aṣọ. You sef, you dey there. But nǹkan tó bí mi lọ́rọ̀ àwọn guys yẹn ni pé why ìtàn máa lo authoritative tone fún mi as per say dem be ìjọba ológun, dem be
lórúkọ àwọn personnel ìdí àmì àbí ìdí àgbọn. Okay, you can't talk say the cloth wey I wear gangan wey I don sweat for where everybody don turn to ritualists. Èmi ọmọ ọgbọ́n èmi àtàwọn guys àjọ wà ní o. I know wetin all those guys dey do o. Ṣé pé mi inú wọn báyìí dẹ̀ máa wẹ̀ níbẹ̀ tí wọ́n dẹ̀ máa lọ fi ké gbé omi ìwẹ̀yìn. Ẹ kàn máa rí pé ìwú ẹ̀ ń gbẹ ni. Wọ́n máa rò pé bóyá ẹ ṣe ránṣẹ́ màmí ẹ̀ ṣe ránṣẹ́ ṣe package wà láì wọ́n wá lóyìn mọ́lẹ̀ ni. Wọ́n ti wá rí pé èmi ọmọ ológo easy màmí ṣe lè sọ pé pọ̀ ó pọ̀ fún mi ní sẹ́ẹ̀. Wọ́n ti rógo yẹn wá wò pé ẹ ká lo shortcut. Èmi àsọmọgbọ́n mo kakú. Mo fún wọn ìdè craze if no be say you dey there àti àṣùkù wọn dà. Ṣé bí ó ṣojú mi ṣe bí mo wà ń bẹ̀. So why you come dey beg me say make I go beg them? O ṣàbọ̀ aṣọ náà o ṣàbọ̀ fún wọn ṣe bóun ló ṣì wà lára ẹ̀. Ẹ jẹ́ kí n wẹ̀ látàná náà. Àmọ́ jẹ́ ká lọ bẹ̀ wọ́n. Àwọn ti ṣe wetin àmúmẹ́mi ẹ̀ka ìní ìlàjẹ̀. Èèwọ̀ ṣáà ti provoke gàgà jàre kí ni kí lájọ balẹ̀ kí lájọ bá gbogbo dé lẹ́fẹ̀ẹ́ tẹ̀kúlẹ̀. Sẹ́kì yẹ́! Sẹ́kì kó bá mi, ara rẹ̀ gbà mí, Sẹ́kì jọ. Kí ni gan? Sẹ́kínà mo wí mo sọ mo ní kó má wálé wá kí ni. Ó ká gidi borí àfìgbà tó wá Sẹ́kínà tó fẹ́ pa mí ni. When I come arrive ńkọ́. Jọ jẹ́ ká lọ bẹ̀ àwọn báyìí jẹ́ ká lọ bẹ̀ wọ́n ṣàánú. Ẹ mọ bẹ̀m̀bẹ̀. I don't know why the mommy dey shenanigan the daughter. Sẹ́kínà mo sọ o. Kí lẹ sọ? Mo sọ fún ẹ o gbọ́ràn mo ní kó má wálé wá kí mi. Akíkí ni nǹkan tó order ni mo deliver fún wọn mi ò fi ṣe what I ordered versus what I got. Ẹ gbà mí ará àdúgbò ẹ gbà mí ẹ káàárọ̀ whatever ẹ wò ó. Kí ló ṣẹlẹ̀ yá Sẹ́kínà? Àmànírẹ́sù. Ẹ wọ ìdílé kúrò bẹ́ẹ̀ rẹ̀ ẹ ń gbóná mọ́ yín lẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ ń ṣe yẹn jà lẹ́fẹ̀ẹ́ mi kí mi kẹ́kẹ́ mi máa lọ. Kí gbogbo yẹn? Ẹ ká sọ àmànírògbà káwọ́lé rí. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ jẹ́ ń káwọ́lé rí. Ẹ jẹ́ ń káwọ́lé rí o. Ẹ kí ló dé? Ọmọ mi Sẹ́kínà, ó ṣe ń wò yẹ́ ẹ̀ sunkún kí ló ṣẹlẹ̀? Àmì ò mọ kàrámọ̀ wọn ti pọ̀ jù. Ó ti rẹ̀ wọ́n tẹ́tẹ́tẹ́tẹ́ bíi tó lálàtàrọ̀ ìyá yẹn wọn rẹ̀ tẹ́ rárá. Má bínú jọ, ṣé oníkúrú náà ní kí ló tó kọ́ wá lọ? Ṣòkòtò yẹn ni tí bá ti fà wá sókè, ó máa já wálẹ̀. Ẹ ṣe kó dúró, kò sáìsì ẹni. As I dey zip up, the zip dey zip down itself. As the baby girl reach village, tí mo ṣe wọlé, wọ́n dẹ̀ ti sọ pé àpé kémi má wá ní kí ló ṣẹlẹ̀ tèmi ò ní wá bí báyìí. Gbà tí mo ṣáàdé, na so I see two new sons like this. Wọ́n kọ́kọ́ dress ó ní ṣáàtì láwọn òròbó ń bí ni pé èmi ò rí dressing eléyìí o, ṣáṣe guy to guy what's up. So bí wọ́n ṣàṣe gbé wa wọ́n dààmú dẹ̀ mo deliver fún wọn na so I reach out pé kí n sọ fún mọ́mi pé jọ̀wọ́ lẹ bá àwọn olórí burúkú gbé nílùú. Báwọn guys yẹn ṣe ń gbé súnmọ́ mi mọ́mì mi dẹ̀ ń ṣe báyìí pé gbogbo nǹkan tó bá fẹ́ o pé sorry mọ́mì pé kémi gbé fún wọn. Wọ́n mi dẹ̀ fẹ́ ṣí mọ́tò máa fún wọn ní property mo ní mọ́mì mi stop ẹ o. Mom ṣe seize kí mọ́tò mi ọ̀dẹ̀ jẹ́ kí n lọ. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún. The woman just dey shenanigan the girl now. Kò dáa. Gbẹgbẹgbẹgbẹ ló ń ṣe sọ́jọ́. Yàrá wọn tẹ gbà mí. Ẹ gbà mí o. Pátákó àtẹ̀sù. Òjò náà tún fẹ́ rọ̀ lẹ́nu. Mọ́mì ò jẹ́ kí n rójú ráyè tẹ fóun kí n wo nǹkan tí weather forecast sọ lẹ́nu. Ẹ má pè mí ẹ yọ ọ̀sẹ̀ kí yẹn kí nà lèmi kí nà. I dey fine, mama. Sọ́ni gbogbo lẹ́bẹ̀lẹ́bẹ̀ tó ń ṣe yìí. Èkó ló mọ̀ o. Kò ní abúlé wa yìí o. Torí gbogbo nígbà tó ń ṣe tó ń kọ́ wọ́n bọ̀ níbi ìgbà tó ní kúrú náà yìí. Níwọ̀n ọmọ obìnrin tó wá sọ́rọ̀ ẹ̀dọ́kùnrin ọ̀sán gan. Ó jẹ́ ṣe lọ́dọ̀ rẹ̀ náà ń bẹ̀ sọ̀rọ̀ ó jẹ́ rọ́rọ̀ sọ. Wọ́n bí ìyá ṣe ń wẹkún ìyá ẹ̀ ló mọ tó rí. Ẹ wo mẹ́mi ẹsẹ̀ mi ní kí mọ́tò jẹ́ kẹ́mi máa lọ mi ò láti gbogbo ilé ìjáde ẹ̀kọ́ stress mi mo máa lọ jàre Pẹ̀lú ọ̀rọ̀ tó dálẹ̀ yìí, ó lè lọ bí kankan, Ọlọ́run jẹ́ òde kò ní tó bá lọ.
wo owó tèmi nílé mi fẹ́ yẹ yìí ṣọ́ra àwọn bàbá méjì tó ń wò yẹn wọ́n lágbára ju ààrẹ orílẹ̀-èdè wa yìí gan pàápàá lọ. Me, I go arrest them. I go treat their fuck up. It be like say dem dey craze. Wọ́n ti ya wèrè àbí? Mo máa kọ́ okay. Mo máa ní pé kó okay. Ẹ máa kí n sọ, it go be like say I dey make mouth. Okay. Ṣọ́ra ọlọ́pàá gan. Bó bá lóun fẹ́ mú wọn, kọ́lọ̀ jẹ́ kọ́lọ́pàá gan wà láyé kó wà láyé. Àwọn eléyìí hàn láàánú o, ojú ẹ̀jẹ̀ lójú wọn o. A máa lọ bẹ̀ wọ́n. Èmi ò kọ̀ kí n fara mi lẹ̀ kí n tẹ̀lé yín. Àmọ́ wá jẹ́ kí n sọ àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan tó ti ṣẹlẹ̀ rí fún ẹ. Sórí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí mi ò lè gbàgbé láyé mi. Mọ́mí mi ìta ló wù mí. Inú mi. Àti ọlọ́dẹ Táyọ̀mídé ń sunkún báyìí. Táyọ̀mí kú. Pẹ̀lú ọkọ mi. Ayọ̀mídé. Ọlọ́dẹ tó ń tẹ́. Àbọ̀ ń bínú sí mi. Ìpẹ́lẹ́ ìgbà pẹ̀lú ọkọ mi. Ó sáré ṣu ara rẹ̀. Ó ìtọ́ ọkọ mi. Ayọ̀ tèmi. Ìdùnnú mi. Ọkọ mi. Ẹ̀kú tọ́jú. À ń gbọ́ olóòfẹ́ wájú. Ọ̀dọ́ kí ló máa mọ mi? Òun náà ṣe kọ́mẹ́dì tẹ́lẹ̀ ni. Kí ló ń ṣe yìí? Kí ni ń dùn mú yín tẹ̀ ń tójú ẹkún tẹ̀ ń tójú òsì? Kí ni ń ṣubú tẹ̀yìn? Kí ló fariwo? Kí ló fòsì? Ẹ máa wọlé. Ta ń nòsì? Ẹ dákun kí n tó ọmọ wo ló ń ké? Ọmọ mi ni. Ọmọ yín ló ń ké. Ṣé ẹ ṣàkíyèsí pé pátákó mi ń bá èèyàn pàtàkì sọ̀rọ̀ lórí aago ni? Mi ò wẹ̀yìn, ẹ̀wọ̀ lọ́dún ìmọ̀pẹ̀ ń bọ̀ lẹ́yìn. Mi ò wẹ̀yìn bá kó mo wẹ̀yìn ni. A máa gbé wọlé ẹjẹ́ àbòdé. Àná ọmọ lórí ìbú wo ní ké? Àmì. This monster. Ta ló rọ́pò yìí? Ẹ má bí. Bàbá mi lọ ní. Ẹ má bí. Ẹ wò tó lọ. Ẹranko níbo lẹ ti ráwọn ẹran? Ẹja wọlé. Ọmọ tèmi ló ń pè lọ́mọ òsì ló ń pè lọ́mọ lórí kúkú. Ẹja wọlé. Sáwọn ẹranko tẹ̀ ń sìn nínú ìlú ìlélẹ̀. Àgùnbí àní ẹja wọlé. Are you guys okay? Are you mad? Kí ló ṣe wọ́n? Ẹ lè máa ṣe ọmọ ìkókó ọmọ kékeré lẹ́yìn sọ pé ṣé ó ya wèrè. Ìbídùn ìfàgbàlagbà ni wọ́n ò sì máa wá. Ìbáwọn eléyìí bá wá gbọ́ bí wọ́n fẹnu wọn ra tọmọdé wá tiẹ̀ wá ń sunkún. Tó yẹ kẹ́yìn náà tún máa ń sunkún wò ó ní. Ẹ dákun. Bàbá àkókò, ìyá àkókò, Ìbídùn, ṣé kò jẹ́ kí ìwọ bọ́mọ rẹ wí? Pé ọmọ rẹ̀ tó ń ké, ọmọ rẹ̀ tó ń ké, àtọmọ tó bí, àtiwọ́ tó rí yín bá pé tẹ́ bá nílé àkáyè, ṣé kò jẹ́ kọ́mọ òun dákẹ́? Animals lẹ́yìn méjì. Ẹja wọlé. Ẹranko. Ẹja wọlé. Báwo tiẹ̀ ṣe ní báyìí lọ? Bàbá mi ẹja fẹ̀wọ̀ ẹjọ́. Báyìí dàbí ń wí báyìí. Bó ṣe ń dogun lò ó, bó ṣe ń dọ̀tẹ̀ mi, béèyàn bá ní òun ò sògùn kà mọ́, àwọn tí ò ní gbọ́ wọn ò ní gbọ́ wọn ò sì ní gbà. Tẹ́bí bá tún sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ṣe wáyé, I will get both of you arrested. Kí nìyẹn tí wọ́n sí? Ẹ̀wọ̀n ni mo lọ́ máa gbàgbé ìméjì sí. Ọmọ ìkéré ló máa bá jà. Ẹ gbọ́dọ̀ ipò mi máa jọ. Yáà rẹ̀ ó mọ̀ wá dáadáa ẹ̀rọ náà. Àmọ́ mo ṣe ń wọ̀ ọ́ lásìkò tí ó ṣe ń wọ̀ lọ́wọ́ létí orí rẹ̀. Orí àwọn ọ̀rọ̀ yín yí. Orí àwọn fámìlì yìí, àwọn fámìlì ń ṣe wèrè lọ́wọ́ wọn ń pè wèrè lọ́wọ́. Ẹ gbọ́dọ̀ ipò mi máa jà rẹ̀. Ìbídùn. Ó wá sílé onílé, ọtún làjídé ọtún búyọ̀ ọtún pé àwọn èèyàn ní wèrè. Ẹ gbọ́dọ̀ ipò mi. Tọ́lá pẹ́kẹ́ tó kú ọ̀rẹ́ ipò mi báyìí. Màá ní sọ̀rọ̀ pẹ̀kọ́ ààrẹ sẹ́yìn méjì. Ìbídùn kú ewu ọmọ. Ìyá àkókò. Bàbá àkókò. Báwo kò lára mi jàre? Animals. Màálù. Wọ́n bá bá yín jẹ ní òsáyè. Mami. Ó jẹ́ kóńgò ìlú ní ìwé ní Jésù. Àwọn ẹranko tẹ̀ ń sìn nínú ìlú ìlélẹ̀. Ẹranko ní yíyọ ayé méjèèjì, ẹranko ní yíyọ ánìmà. Màálù. Màálù lẹ́yìn méjì, àwọn ẹranko burúkú. Wọ́n lè fi ìyá wèrè náà, mami. Ṣé àwọn tẹ̀ ń sìn nínú ìlú ìlélẹ̀? Ọ̀tọ̀rẹ́ àwọn. Àṣẹ.
ọ̀dọ̀ rí àwọn ẹni mi. àṣẹ. Pátákó mi. wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe o. ètùtù mi wọ́n ní àríṣẹ́ má ṣe ń kọ́. bàbá ọ̀rẹ́ ń yọ adébíyẹ̀yìn má kọ̀ọ̀kan. àwọn gangan làgbà ọ̀lẹ. iṣẹ́ ti wá yá báyìí o. bá a ṣe ẹ̀ràn ọmọ adé tó jọ ọmọ bí dùn. kó sáré tètè bá mi ní àyìn. ọ̀dà. kò tó bẹ́ẹ̀ kó mọ̀ wá. àwa la ni wọ́n ọ̀kọ̀ọ̀kan là á ṣe kí ni láàmú fi wọn pàtà èyí tó bá ti lóhun ò ní gbọ́ràn nú wọn. àwa náà sì sọ pé àní gbà. orí ìtiwa náà lọ́lọ́run fi dáká àwa náà sì ní kà. pàṣán yà jẹ fún wọn. pàṣán tá a nà. à ń nà dẹ̀ndẹ̀. Olódùmarè o ọlọ́run mi o. ọ̀dà ó yá sí kìíní sí. ọwọ́ mi á sì máa. ó tó bẹ́ẹ̀ ó tó bá náà. ọwọ́ mi á máa dùn. ó yá wọ́n mú sí lẹ́yọ̀ kan. ó yá. wọ́n jà fàkókò ṣòfò. ó sì máa ń ṣe àbí ẹni pé mo kẹ́ra. ọ̀kẹ́ ẹgbẹ́gbọ́n rẹ̀ lèmi jẹ́ ó sì kẹ́. èyí dùn ọ̀pọ̀ dára dọ́gba. ìwúrò. ó yẹ jẹ́ oje tí èyí ọmọ àmọ̀ wíru irú ní òwú. kòsí. èdè olè ti wá ó yá epo gbé epo kọ́ ọ depo sí i. depo kọ́ ọ depo sí i ìwọ lọ ṣe gbogbo eléyìí lónìí. ọmọ jẹ́ ọ dànù. dásì. ó tó bá ó dà tó ojútó ọ̀kàrẹ̀ ó yá iyọ̀ síbú. káyé mi ní ìfọwọ́bù ni ò fọwọ́bù. ọwọ́ ni kí n fi fọwọ́bù. ó ti tó bá ń. káyé wá níyọ̀. ó ti níyọ̀ yóò tún mọ́ níyọ̀ sí ni. káyé wá níyọ̀. yóò níyọ̀ sí ni á níyọ̀ kalẹ̀. ó yá mú màgí náà. màgí gangan lè rún ọbẹ̀. èrò ní ọbẹ̀ ní ayé wọ́n dùn kalẹ̀. ó yá rún sí rún dáadáa. ó dáa báwọn ó ti pèlú ẹ̀ ó yá dé. kí gbogbo ọjì náà pọ̀ ká jẹ́. àṣà máa ṣe dáadáa. Pátákó. wọ́n jẹ́ ọ ṣíṣòwò. dákun èrò kan sọ sí mi lọ́kàn. èwo nú àwọn èrò jẹ́ ń gbọ́n. ìyá àbèjì sẹ́mi o. ìyá àbèjì jẹ́ àgbàbèjì lọ́wọ́ rẹ̀ ká pa wọ́n. èmi ò pé bóyá ká sọ́sọ́ ni. àbùrọ̀ sọ́sọ́ mi ni àbẹ̀wò ká yé orókù wọn. ìbọ̀jà pa wọ́n bá ti pa wọ́n bá ti jẹran wọn. ibi ó bá wù wọ́n lọ rè kú sí. kí n ti wá. ṣebí mo ní ìmá ṣèkà mi. àbí ó ṣèkà tẹ́mi èkú ni o. ìkà tí ń gbénú mi ò tí ì jáde tán èmi gangan nìka. àgọ́ ọ̀kà ló ti wá ní. ẹ̀wọ̀n bá lóun ò ṣèkà mọ́ ẹni tí ó jẹ́wọ́ náà ní ṣàgbèrè. tí wọ́n bá ṣe ń béèrè làwa náà ó sì máa ń fún wọn. màmí ẹ disappoint me. kò yẹ kó jẹ irú yín làwọn wèrè yẹn ló máa ṣépè fún ọmọ yín ẹ̀dẹ̀ wò má mi ẹ̀dẹ̀ wò ẹ̀rù tún bá yín tẹ́lẹ̀ mo wàhálà tẹ́ ṣe lórí ọmọ yìí tẹ́ mo yà tẹ́mi náà jẹ lórí ọmọ yìí. ẹ mọ̀ kó tójú mi rí màmí. olójó kan tí mo wá síbi báyìí tẹ́ bá mi sọ má bá tún gbé ọ̀rọ̀ mo sunkún délé lọ́jọ́ yẹn ni màmí. Ọláoyè. Màmí. Ọláoyè. Màmí. Ọláoyè mi ló mú pé. ẹ̀mẹ́ta lè pè mí màmí. ẹ̀mẹ́ta padà fún ẹ. wíwá tí mo ní kó wá lẹ́nìí kì í ṣe pé bóyá mo ní kó wá pé mo náwó kan tí n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àbí mo ní nǹkan kan tí n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lé ayé ẹ̀. wọ́n lérò dájú gbé èrò tètè gbé tèrò là ń wí fèrò. ó ti tọ́dún mélòó sùn tí wà àtìyàwó ẹ̀ tẹ́ ti ṣègbéyàwó. ọdún mẹ́wàá mà. ọdún mẹ́wàá o ò dẹ̀ fọwọ́ bojú. 10 years ó ṣègbéyàwó láti ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá ìyàwó bíbí ti bímọ 5 sí 6. ẹlòmíì ti ṣe fún 20 years tí wọ́n ti bímọ. irú ẹ̀ ni wọ́n wá tọrọ. time tí mi ò tí ì tó ni mò ń dúró de time. táìmù kọ́kọ́kọ́ ẹ má máa yọ̀nù orí burúkú òun òṣì
ẹ̀yin ọmọ yẹ́ sílẹ̀ ń ba yé jẹ́ àwọn wíṣán ẹ máa ní for better for worse for stay ẹ máa ṣẹ́pẹ̀ fúnra yín ẹ̀ ń ṣe for better for worse àwọn wíṣán pẹ̀ bá máa ba yé jẹ́ ẹ máa lè ṣe anniversary 5 years in marriage 5 years anniversary ẹ máa ṣe 10 years anniversary tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kí lè ṣe fún láìsọmọ ẹ̀yin aláìlójútì tíyàwó ọba kọ́ lọ́mọbìnrin kọ́ kalẹ̀ kọ́ lọ́wọ́ ọmọbìnrin mi. Kò sí nǹkan kan tó ràn pẹ̀lú mi àti medically mami. Kò sí nǹkan tó ràn pẹ̀lú yín ẹ̀ kí wọ́n lè ní tẹ̀lé fún mi lọ́wọ́ mo fẹ́ di grandma mi ò bí ju méjì lọ ọkùnrin kan obìnrin kan ṣé ìgbà tí àbúrò ẹ̀ tó bá parí ilé ẹ̀kọ́ sí tó wọ́n bẹ̀rẹ̀ sí ní bímọ kí ó ṣe káwọn ọmọ ẹ̀kọ́ máa pè é pọ̀ dání. ẹ mo bẹ̀rẹ̀ ní. táìmù ni gbogbo nǹkan. táìmù tọ́jọ́ bá fi lọ tó o bá pẹ́ lọ́mọkùnrin sọ ìka tó bá dùn yèèyàn kì í sọ bí aṣọ sọ kí wọ́n solution mo máa tí màá kán gbàǹjà rẹ̀ sí. ẹ̀yin sọ́jà dilẹ̀ ní. bẹ́ẹ̀ni ò pẹ́ lọ́mọkùnrin bó bá pẹ́ lọ́mọkùnrin kí ló tó lè fọ́bìnrin lóyún. Ẹ kò sí wàhálà ẹ mọ ọmọ kan wá kẹ́ fi mi àti ẹnìkan lẹ̀ sínú ilé wá béèrè lọ́wọ́ ẹ̀ bóyá mo pé lọ́mọkùnrin àbí mi ò pé lọ́mọkùnrin. ọ̀dà kí wọ́n lé ní tátó ẹ̀ dọ́mọ ìyẹn kan tún já fojú tó tẹ́lẹ̀ bá yọ ẹlẹ́nu sọ torí ẹ̀dà yọ ọkùnrin náà lẹ́nu tó bá pẹ́ dà ló bá yọ ẹlẹ́nu ṣàlàyé fún mi ṣèbí abúlé wọn wà. ṣéyàn ló ń ṣọmọ ni. èèyàn kọ́. a ti gbìyànjú mami. ìgbìyànjú náà tó ọlẹ́yìn ọ̀dájú gbé èrò tètè gbé tèrò làwọn ṣèrò wọ́n bá gbọ́ àǹfààní tí mo fún wa àtìyàwó ẹ̀ wọ́n láì kò gbọ́dọ̀ kọjá ọdún tó bá fi délẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n bá jẹ́ kíkọ́ bó jẹ́ gígí tèmi ṣáàdì pé ẹ má lọ ra ọmọ bí tó ti ń ra ọmọ gbogbo àwọn ọmọ wèrè tó máa ń rọbí sí yín níkù tó máa ń gbé wá fún yín tẹ́yìn náà máa ń sọ pé bímọ bẹ́ẹ̀ bá gbé débi báyìí ó náà ṣàtà ṣe nídìílé yìí o ògùn láfẹ́ yí ọ̀ṣìmalẹ̀ ó máa du ọmọ náà parí o. mami bẹ́ẹ̀ni ẹlẹ́ fún wa ní ọdún yìí. ẹ wá ọmọ fún mi fẹ́ di grandma. ẹ máa ṣe sùúrù à ń gbìyànjú. ìgbìyànjú yóò tó ọdún mẹ́wàá ẹ̀yin lè kọjá èsù má gbẹlẹ́bù ni. irú ọmọ yẹn ló wá ṣépè fún lójú yín màmí. ọkọ mi tèmi yé mi. ó máa sọ pé àwọn òṣèrú ẹ̀ mọ́. ọlọ́run tó ṣe ọmọ yìí ó máa wò fún wa ó máa dá sí fún wa àmọ́ ohun tèmi ń sọ ni kége ká gbọ́ ní tí mò ń sọ rèé mi mò ń gbèlú yìí mo mọ bó ṣe ń lọ. grandma ṣé gbogbo rọ́bìṣì ilẹ̀ gbà fáwọn pípù yìí ẹ wo bóyá ṣe bẹ́ni tí ò tiẹ̀ lọ́mọ ilé tó kàn ń sọ̀rọ̀ jàù fọ́mọ kókó ẹ̀dẹ̀ gbà wọ́n láyé ẹ̀dẹ̀ grandma. sórí tó bá ń gbọ́ ẹ fi késàrì fún késàrì. pẹ̀lẹ́ jàre. oúnjẹ ti rẹ́dì ṣé kí n sáré. arọ máa pè é fún ìfóúnjẹlẹ̀ ṣẹ́ni tẹ bá ń gbọ́ ẹ fi ti késàrì fún késàrì àwọn méjì tẹ́ ń wò yẹn ni késàrì ìlú wa yìí o wà á fi àyè wọn lẹ̀ fún wọn ní o. Màmí ètò ìdúná báwo lè ṣe ń cope nínú ìlú yìí pẹ̀lú gbogbo wàhálà tó ìṣẹ̀lẹ̀ yìí báwo lè ṣe ń ṣe. sórí àwọn méjèèjì yìí kódà baálẹ̀ ìlú wa yìí gan ó ń ṣèbá wọn ni. tọwọ́ ìjọba ò bá wọn ni tọwọ́ ìjọba bá bá wọn wọn á gbàgbé pa wọn lágbára á gbàgbé pa wọn lóògùn. sórí àwọn eléyìí èmi ò rí gíbítà tó lè nà wọ́n o wọ́n ti jọba sábúlé yìí o nítorí tí ẹ wá ṣe ẹjọ́ ọbẹ̀rẹ̀ o. wọ́n ti kó yín láyà jẹ o. ẹjọ́ ẹ wá ṣe kọ̀ọ̀kan wọ́n ti kó yín láyà jẹ o. ẹ sáré mu kínní iṣẹ́ oúnjẹ yẹn ẹ̀ ní lè jẹ́ ẹ padà sẹ́kọ̀ọ́ ẹjọ́ mo fẹ́ ṣe nǹkan kan ní ẹkùn padà. torí àwọn ẹranko yẹn ẹ wo bí 2 days mo sọ pé mo fẹ́ lò tẹ́lẹ̀ 1 good week ni màá lò sí. bẹ́ẹ̀ nílé ló ṣe àdìkẹ́ máa lọ náà. Màmí ìgbà tá à ń bọ̀ a ti sọ fún yín pé a máa lọ́jọ́ 2 àbọ̀jọ́ 3 náà ẹnì kan máa lọ kò possible màmí àti lè lọ. ní tó ṣẹlẹ̀ kò ju pé èmi mo ṣàṣe àṣe tí mo dẹ̀ ṣe ni wípé inú mi tó dùn jù ayọ̀ mi tó kún jù ó ló jẹ́ kí n ṣàṣìṣe yẹn àṣe yẹn dẹ̀ ni wípé ìgbà tẹ́ ti dé yẹn èyí tí mo fi sáré wá pàdé yín ta ó yẹ kí n jẹ́ kẹ́ wọlé ni. ẹ máa wá lọ. máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn á gbọ́n. grandma èmi máa dúró jẹ àmàlà láti tèmi ń bí ẹ rí i pé mo ti ń tú gbogbo kíní ọmọ mi. ṣé o fẹ́ jàmọ̀ láti mo ṣe ń gbọ́ gbogbo ẹ̀ṣọ́ mo rò omi ò wá òkè ẹ wo ọmọ apáàkì gbogbo jẹ màá gbé tẹ̀lé yín ẹ má kó bá mi ẹ má bá yé mi jẹ́. èmi kọ́ lẹ̀ bá wù màmí àní mo ṣe débi tí mo máa gbèsè wọ́n wù mí ní màá bá yín lọ nínú fíléjì. ẹ wo Ayọ̀mídé má bọ̀ wá jẹ ń bọ̀. babe Ayọ̀mídé kí ló ṣọmọ mi. mo dọ̀nà babe kí ló ṣọmọ mi. Ayọ̀mídé Ayọ̀mídé ó yá Ayọ̀mídé ẹ jáde
àṣé wọ́n lè bẹ̀bẹ̀. ọ̀rọ̀ yóò ní kájọ́ tó kọjá lórí àpáta tí ò ní pa. ìbí dùn ṣe sùúrù ọmọ wa o. àwa ìnigi wọ́lọ́kọ́ tí ń dáná rò. àwa làrùn ọ̀rọ̀kọ̀ tí ń dọ̀bẹ̀ ẹnu. dédé bínú. ọmọ ènìyàn nífà. ṣé wọ́n lè bẹ̀bẹ̀. àwọn ọmọ jẹ ń tọ́. kákọ́ bí ọmọ rẹ máa ń rá kóró yóò ti dọ̀rùn. ẹran rẹ̀ rẹ̀. lẹ́nu bá kọ́ ẹ̀mí dùn. lẹ́nu rẹ̀ wá. ó lè wí fún ẹ. mo sọ pé títí mo ní ká wá wá sí inú ẹ̀. àbígbà tó kọ́ bá mi. ó ti kọ́ bá mi. bàbá mi ò ṣù. ń dàbí sẹ́nu. bàbá mi ò ṣù. bàbá mi ò ṣù. ẹ ti jẹ́ ẹran ọmọ. ẹ wò ó. a ti jẹ́. ìbínú ìwọ mọ̀ mí. ọmọ rẹ̀ yà jẹ́. èmi lò gbójú lọ́ọ̀kù sọmọ àjẹ́ ń kó. tí n bá wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni mí. wọ́n ṣe tó wọ́n ṣe bẹ́ẹ̀ ni. àṣé wọ́n fẹ́ bẹ́ẹ̀. àtiwọ́ àgbàlagbà àti ìyá rẹ̀ àti ìyàwó àti tó tẹ̀lé ọ. wọ́n sọ yín dẹnu sunsun wọ́n sì jẹ yín láàyè. bẹ́ẹ̀ ni èmi ni. kí ló ṣe? ọmọ rẹ̀ rèé ó. ọmọ rẹ̀ rèé kí ló ṣe? padà sẹ́yìn ìwọ tó ń jẹrẹ o. kí ló sùn ọdún pátápátá? kí ló ṣe? wọ́n bínú sí ọjọ́. wọ́n rí ẹ láàyè. wọn ò ní bẹ́nikẹ́ni ṣeré wọn ò ní pẹ̀sù bó tilẹ̀ wù kó rí lọ́rọ̀ tí ń bẹ́ lẹ̀ kí wọ́n lọ ọbẹ̀ kí wọ́n lọ jẹ̀lú òun. sinimá wúlò tó wípé Adeleke kílàkọ́lé rẹ̀ Adeleke àdìlẹ́kọ́ ìsinimá pé pẹ̀lú Adeleke ìtàwọn yọ ìṣẹ́júṣẹ́ lọ ẹ̀ka fẹ́ o sinimá yìí kọjá fẹ́nu ròyìn corporate pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde òwe. ẹ tún máa rí wò lórí YouTube Yorubaplus ní kẹgbẹ́ sí sinimá tí tún Adeleke o àwòtúnwò ní ẹgbà bẹ́ẹ̀ o. ìta gbangba ni wọ́n ń ta bàbá ìta gbangba ni wọ́n ń bẹ̀wé Adeleke òjò wọn gbẹ́dọ̀ wọn pàpà wọn pẹja ńlá bí apá bí ìtàn tó ń tọ̀ ni wọn kò lódò sinimá tuntun Adeleke oṣù kábàámà wọn wà gbà ikú ń bẹ láàfin ìpè bíbẹ̀rù jẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń gbẹ lára wọn lóòrò odidi ìlú lógún parun. mo tí o tó torí ló tún lu wá sí o. ọlọ́kọ mi wọn ò múlé ayé le ẹni múlé ayé le gan ayé jẹ máa yẹ nígbà tó wù mí sùsùsù tó wá sọ wípé èmi ló bá tọ́ sí tó sì ní pé mo ní ẹ̀gbẹ́. jẹ́rẹ̀ rẹ̀ fún o kí ló dé tó o fọkàn gbé mi wọlé. akọni tó mọ̀jà tí ó mọ̀ sá irú wọn gbógun bò mí lọ jẹ́ gbógun lọ. àjẹmí àjọ̀nà ohun tí ń sẹ̀mí pátápátá nìyí wọn gbogbo wọn lápadà. ogun ilé o. ibo láwọn àgbà bá. ọ̀rọ̀ ló ń kún Adeleke gé ṣùgbọ́n báwo la ṣe fẹ́ mọ̀nà tá a gbà. ẹ̀yin àgbà ẹlẹ́yẹ kí ló dé igi ń dálóko ń para ilé àdáńjì ń pè wọ́n ẹlẹ́kọ̀ọ́ ń polówó ìkúta tán. kí ló dé tẹ́ ń dà mí láàmú àbí wò tí ń yẹjú ọ̀rọ̀ yìí. gbé gbogbo ẹnu rẹ sọ̀hún. ajá tiẹ̀ mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdù ọ̀yà kìlọ̀ ọ̀rùn mọ́lẹ̀ àbí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọdún lẹ́nu tiẹ̀ ọwọ́ fẹ́ kẹ́rin ọmọ tiẹ̀ kòkòrò lẹ́nu àwọn ẹlẹ́yẹ irọ́ lọ pa. sinimá tuntun Adeleke it's a powerful movie written and produced by Ọláyẹmí Jimoh Yemkem directed by Wasiu Owoya Gausu starring Ọláyẹmí Jimoh Yemkem Yinka Quadri Ọdúnladé Adékọ́lá Motúnráyọ̀ Mutiu Alore Juliet Jatto Abẹ́ní Agbọ́n Fẹ́rànmi Oyalowo Àbáyọ̀mí Sọgbàmùmí Ata Àlékáyọ̀dé Agbọ́lá Ìyàgbọ́nkán Olúgbòjò Lẹ́kàn Látúnjí Ṣàràfà Sàlámì Fúnmisọ́nà Láyà Ṣàpọ̀n Jerry Alóńgẹ́ Adétutù Adeleke Owólabí Àjàsà Ìdòwú Adẹ́nẹ́kàn Mariam Dúrótìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀yìn Adeleke subtitled in English ó ti jáde báyìí from the stable of corporate pictures Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos ó tún wà ní Koma Roll multimedia àti Mercury pictures láàrínà Òṣòdì ẹ tún lè rí wò lórí YouTube ẹ click sórí Yorubaplus TV sinimá tuntun Adeleke ni o fowó ẹ̀sọ̀ yà ká àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ ti wá dẹja lọ́wọ́ ọ̀bẹ lónìí wọ́n ju àwọn sódò gbogbo yín lẹ́rọ̀ sínú àwọn mi ẹ̀ ní kò kan.
jọ nítorí Ọlọ́run kí ló wá mú gan ta ni ò bá takú sọ̀hún bí òun ṣe wọ à ń sọ̀rọ̀ treasure worth of millions ó wá sáré padà wá sínú ilé yìí. treasure box tó ń sọ yìí gan àti kúkú mọ̀ bóyá ó rí ogun. ó fọ́nì sí mi ni kí ló ń jẹ́ àpótí wúrà I don't get it. ṣé ìwọ mọ̀ pé àwọn àgbàlagbà yìí they have their own way of life. tí ń gbà tó ti rí ọ̀rẹ́ mi báyìí ṣe ìjókòó rẹ̀ fìlà rẹ̀ aṣọ ọrùn rẹ̀ kò tí ì tó ọ láti mọ̀ pé owó ló jókòó. ẹ kú lẹ́ o ẹ ra o. èmi kú fúnra rẹ̀ tí ń bọ́ mọ́ rìn weapons tí mo ní ojú tí bàbá tó bí ẹ lọ́mọ lọ. àmọ́ ibi tẹ́ ń lọ yìí àfàìmọ̀ kó mọ̀jọ kó parun. kí wàá sọ kankan fún ẹ ṣóbi nínú ìlú yìí kò ní jọ gba gbogbo wa. ikú tí ìbá pa mí lọ́pàá ya mi kí ló pọ̀ ìgbọ́n mi. gbogbo aṣọ kọ́ là ń sá lọ. ayọ̀ mi padà dìbànújẹ́. ta ló gbé rọ́bìṣì síbí kí làpò ti tẹ́ bí. kí ló yẹ tí bọ́ọ̀sì ń tẹ̀lé mi káàkiri gbogbo bí ti bá lọ. ibi tí ẹ̀mí mi wà tí mo rò gbogbo ilé ayé mi lé lórí ìdí àpótí. níbo ló ti rí àpótí ọwọ́ ẹ̀. ṣàpótí wúrà. bàbá mi ti gbà dànù. èmi tí mo yẹ dànù sáà sàn. ọlọ́run gbogbo agbára tí mo ní ti bá rí kí n lò lé ẹ lórí àwọn tó bí ẹ wá wá ẹ̀ tì. ìjọ wo lẹ bọ́ lọ́wọ́ alájí náà tẹ́tí sáré gbẹ́ lómi kiri. àjọkẹ́sọ ìsìn báyìí ó ti wà ní pòsíṣàn láti máa sọ fún mi nígbà tó yẹ kí n gbé èèyàn àbí nígbà tó yẹ kí n wà pẹ̀lú ọkùnrin. kí ni ṣe wọ̀nyí kí lóun wá sọ fẹ́ kú ni. ta ló fẹ́ kú ṣé wọn náà fẹ́ kú ní bẹ orí rẹ. alọ́ bẹ̀ wò lẹ́wà. ìyàwó mi ti ń bẹ ní ọkọ yín ní ẹni ó bọ́lẹ̀. báyìí ara mi sọ ti rùn. àpótí wúrà tí ò bá ń ṣe tiẹ̀ kò lè jẹ́ tiẹ̀ China yá. ọmọ ọdún tọmọ mi ti wá ọmọ tá à ń bẹ lọ́rùn tí ó yẹ pé kò sí gbìyànjú tá a ṣe mo bẹ lọ́rùn pé kọ́ lọ́ọ̀ má jẹ́ kọ́ lọ́ọ̀ ọmọ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí ò lè pa olóde ìgbòho dàbí lọ́wọ́ ọmọ mi bá lóyún ṣé ọmọ ń gbé ọmọ wá kí ìyá ẹ̀ lábúlé ni ọmọ mi gbé ọmọ wá kí mi lábúlé nì ló bá pàdé àwọn èlé èṣù méjì yìí sórí láti gbà lọ àwọn fámìlì ìyàwó ọmọ mi wọ́n rí ìlú wa yìí gẹ́gẹ́ bí àwọn ọ̀kà ló gbé bẹ́ẹ̀ tí ò bá sí Ọlọ́run ló jẹ́ kí ìfẹ́ yìí wà láàárín ọmọ mi àti ìyàwó ẹ̀ kò wá tó síbẹ̀ o. sọ́rọ́ àwọn èṣù méjì tí mò ń sọ yìí àwọn ọ̀tá Ọlọ́run yìí sẹ́pẹ́ Ọlọ́run ọba gan kò lè rí wọn kínú ẹ̀ dùn sí wọn àwọn eléyìí wọ́n wá múlé ayé wọn wá bàjẹ́ ní ọ̀wá táyé ṣe wọ́n mi alẹ́ ayé jìgìjìgì báyìí sẹ́pẹ́ kò sẹ́ni tó dẹ̀ lè mú àmọ́ mo mọ̀ pé Ọlọ́run á mú wọn níjọ́ kan ló bá tún níjọ́ kan o. kàwé ẹ̀ dáadáa lẹ́yìn o ṣùgbọ́n. ẹ ǹlẹ́ yín bàbá mi o
ẹ ǹlẹ́ o àgbà yín á dalẹ̀ o ẹ mọ́ bínú sí mi ṣe bọ́mọ yín ló ń ṣèdánwò lónìí mo ní kí n sáré lọ yọjú sáwọn ọ̀gá rẹ̀ kó tó di pé yín padà wá sí òun ní yèmí ṣe fún láti kí yín ẹ mọ́ bínú sí mi. ìrẹ́pù tó o fi kí wa àbọ̀ rẹ̀ àti wá kéré gan nínú ayé. Ọlọ́run dànù. Ó dáa bẹ́ẹ̀ o. Wo sọ́mọ rẹ rèé. Bẹ́ẹ̀ ni bàbá ọmọ yín ni kódà òun ló ń ṣèdánwò lónìí ibẹ̀ ni mo ní kí n sáré lọ òun ní ìṣe rántí kí yín lẹ́ẹ̀kan. Ọmọ rẹ ni. Bẹ́ẹ̀ni. Ó dúró ti ta o. Àmín o. O ò ní dààmú. Àmín bàbá. O ò sì ní parẹ́ mọ́. Àmín bàbá. Ọmọ tí mò ń rọ ni ọmọ yìí bóyá kó bá wà tún lè sí. Ni ó mú gbálẹ̀ ń bẹ nǹkan bá wa gba gbogbo bẹ̀ kó tún sí wá tàbá ìgbálẹ̀ nu. Bàbá ẹ mọ́ bínú òní ni ọmọ yín ń ṣe ìdánwò tó dẹ̀ ń ṣe lénìí ó ṣe pàtàkì ó ṣe kókó ibẹ̀ gan ni mo ní kí n sáré lọ. Ìbídùn. Bàbá. Lórí wa ò pé. Ọmọ ṣeun. Ẹ kú kalẹ̀. Elédùà ó yọ sí. Ń gbọ́ kí ló burú nù ká ní kí ọmọdé yìí ò mú gbálẹ̀ kọ́ bá wa tún lè ṣe. Ń gbọ́ kí ló tó lè bá wọn gbálẹ̀. Ìyá wa kì í ṣèmi ọmọ yín ni èní sì ni ó ń ṣe ìdánwò ní skul ẹ̀ ó ní mo ní kí n sáré mú lọ. Ọmọ rẹ̀ ní ọ tómi ń sìn àbí kí yóò porúkọ ọmọ nù. Ó ní tómi ń sìn. Ọmọ yìí lẹ ní kó. Kí ló burú ń bẹ Ìbídùn? Kò burú àmọ́ bó ṣe wá ń ṣàlàyé pé ọmọ yẹn ń ṣe ìdánwò lọ́wọ́ mi ò bá ní ìtẹ́tẹ́ ní kó ṣe fún ẹ jẹ́ kèmí gbà ẹ jẹ́ kó máa mú mu yẹn. Bórí wa ò pé. Ìbídùn wọ́n tún ń sọ pọ́rí mi ò pé pẹ̀lú. Ọmọ ẹ̀rọ mi ò mà gbọ́ ẹ̀mí ìjà sọ bẹ́ẹ̀ o ó tún mọ̀ sọ ni pé ń bò ní ọmọ yẹn. Èmi gbàṣẹ ìwọ ń sọ kókó rí bẹ́ẹ̀. Ẹ má bínú bàbá ẹ jẹ fúnra rẹ. Ẹ má bínú. Ẹ dákun ṣàánú mi ẹ ṣàánú mi bàbá kódà ní kété tó ti pè mí báyìí láti Kaduna níṣe mò ń bẹ́ bọ̀ bó ṣe wà mo ti fẹ́rẹ̀ lù ú pa ojúkun ẹ̀pà ojúkun èrè lọmọ tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí mo ò níwájú mo ò ní lẹ́yìn kí ni ó wà ń bẹ̀ nínú kọ́mọ ó tún nu léṣe bọ́mọ ò bá ṣèdánwò tọdún yìí tó ṣe ìṣètọ́dún tó bọ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi bàbá ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ Báyìí ṣùṣù ní onínúure oníwà tútù bí àjà. ẹ jọ̀ọ́ Ẹ bá mi ṣíjú àánú wò wọ́n. Ẹ jọ̀ọ́ ẹ̀gbọ́n mi ni. Ẹ̀gbọ́n rẹ ni. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi ni. Àbúrò rẹ rèé. Òun náà bí tẹ̀lé mi. Ọmọ tó dá sí mi tó pọ̀ ni. Sọ́ọ̀rì ó tí ì fẹ́yàwó èyí tó fẹ́ yìí ayé àgbákò kí ni mo ti sọ kí ni tèmi àti ẹ̀gbọ́n mi ti rí kò sí ohun tí ò fi wá wé tán ọ bá nà ẹjẹ ń lálàkà kó bá ní. kí ni mo ní ó ṣe fún mi mo ní kó dákun kó yọ̀ǹda ọmọ rẹ̀ fún mi kọ́mọ rẹ̀ kó bá túnlé ṣe ló bá sọ wípé orí mi ò pé àbó ò sọ bẹ́ẹ̀. Bàbá mo tèmi ní ẹ̀rọ ẹjọ́ ẹ dákun. sórí tí n bá tiẹ̀ sọ wípé mi ò fẹ́ ṣàánú yín tá a bá torí iṣu ṣepo á sì torí epo jẹ́sù nítorí àbúrò yín ni wọ́n ṣe dáríjì àmọ́ ó fẹ́yàwó mi o. mo fara mọ́. Jìmẹ́jọ́ fẹ́yàwó mi. Sórí pé orí rẹ burú. Orí rẹ burú. Ohun tẹ́ ẹ sọ yìí wọ́n máa ronú sí ẹ fún mi ní àsìkò díẹ̀ torí àfi kí n bu pátákó mi gbọ́
ohun tí pátákó mi bá wá sọ wọ́n bù ìbọn. Ẹ dákun ẹ máa lọ. Ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi. Bàbá ẹ jọ̀ọ́ ìgbà wo ni a padà wá báyìí? Ọmọ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ojúkan ẹ̀kọ́ ojúkan èrè ni kò jọ iye ọ̀kan lọ lọ́wọ́ mi. Ẹ dákun bàbá ẹ dákun. Ẹ̀gbọ́n rẹ sì ni. Bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ni àbúrò mi. Ẹ̀gbọ́n rẹ ni. Bẹ́ẹ̀ ni. Ó ní làákàyè o. Ẹ má bínú bàbá. Ẹ má bínú. Inú rẹ bu òórùn sá o. Mo gbà. Mo ní mi ò tàṣẹ pa bẹ́ẹ̀ gbọ́ mi bá dé àá pàṣẹ. Ó ti yé mi bàbá. Ẹ jẹ́ àwọn ọ̀dọ́ ẹ dúró. Kí dákun ṣé bẹ́ẹ̀ rìn débí ni? Bẹ́ẹ̀ni bàbá. Bẹ́ẹ̀ni bàbá mi. Ẹ fẹsẹ̀ yín rìn débí. Bẹ́ẹ̀ni. Mi ò fẹ́ bínú. Ẹ orúnkún yín méjèèjì ní kọ̀ọ̀kan ẹ fi rìn bó. Ẹ ṣeun bàbá mi onínú ẹ ṣeun. Ó fẹ́yàwó mi ni o. Ìfọ̀ àkọ́kọ́ rẹ̀ ó wájú alákòóbá àkọ́bájú òkúté kọ́ọ̀tù ń tó wájú. Ayára gé ẹ̀jẹ̀ ẹnu rẹ̀ ò dá tó ní wọ́n jẹ́ ó jèrè o. Mimi, you suppose don't tell me say na olórí burúkú dey be. I don't know say mama mi mo ko tele. I don't know say reach this level. Jọkọ mi ṣàánú mi jọ. Ẹjẹ́ àlọ́ bẹ̀rẹ̀ tó gbogbo tá a sọ ìkùsọ̀ ọ̀rọ̀ bẹ̀ ẹgbẹ́ ní kódà bí èrò gbogbo lọ́jọ́ fún mi. Èmi á tẹ̀lé ní lọ́wọ́ àlọ́ bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Yẹ! Ìyá mi! Ẹ jẹ́ àtètè lọ. Ọ̀yá! Ojú mi ṣú. Yá máa ikú ṣú. Ọ̀nà ọmọ ìjà. Máa ní ẹni dúró lẹ́sẹ̀ sábì jáde. Lọ́jọ́ lọ. Lọ́jọ́ lọ. Pátákó ṣẹ̀ṣù. Ṣẹ́ṣọ̀ ṣe gbé náà. Kò ṣe gbé. Ọ̀yá jẹ́ kẹ́mi gbé. Ọ̀dà jẹ́ kẹ́mi gbé. Ayé fa. Ọ̀yá jẹ́ kí n gbẹ́sẹ̀. Jẹ́ gbẹ́sẹ̀. Ṣé wọn gáàsì yẹn ni? Jọ́lọ́ kọ́tà kúrò jù báyìí náà. Wàhálà ìbí orí ọmọ tó lójú ẹ̀ ń jẹ́ ojú sùn ọmọ. Ọlọ́gbọ́. Wetin be this? Kí ni kò tó rà? Ẹgbẹ́ ní àgbàlagbà ni mí ni mò ń gbé. Ẹ pẹ̀lẹ́ o. Ní orí ìkọ̀ọ̀kan fọwọ́ kọ sígẹ̀tì. Fọwọ́ kọ sígẹ̀tì o. Sígẹ̀tì. Fọwọ́ kọ sígẹ̀tì o. Fọwọ́ kọ sígẹ̀tì. Kìí ṣe ojú gate. Yẹ ọ̀yá Mọ́mí. ọ̀yá ọlọ́run Mọ́mí. Ó mà ṣe o. Ṣèbí tí wọ́n bá ń bá ọmọ sọ̀rọ̀, ó yẹ kó mọ́ máa gbọ́ ni. Ẹ wo wàhálà tó kò yọ ní ìyá síbá. Elédùà nìkan ló lè kó ẹyọ nínú wàhálà tó wà. Ẹ ṣàánú mi o. Ẹ bá mi gbé. Ẹ bá mi gbé. Ẹ bá mi gbé. Ẹ bá mi gbé. Yé! Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Bàbá mi ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú. Ẹ kú kalẹ̀ o. Ẹ kú kalẹ̀. Bàbá mi, ẹ kú kalẹ̀ sá. Ẹ kú kalẹ̀ sí mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ kú kalẹ̀ sá. Ọ̀pọ̀ ọmọ mi ti ojú ẹ ti fẹsẹ̀ ní. Ìyá Ṣèkínà ní sùúrù. Ẹ kú kalẹ̀ sá. Ìbídùn èmi ló dé. Ẹ ṣe sá. Èmi ló dé ìbídùn. Kò sí láburú. Tó ṣẹlẹ̀ ní pé ọmọ yìí ni ó ṣẹ̀yìn. Ọmọdé òun mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ wo àgbáyé àdálẹ̀. Ẹ wo lágbára Ọlọ́run gbogbo ẹ ṣe ń tún ìwà ìṣe. Tí ìwà yìí lọ síwájú, ìbàjẹ́ ò ní dé bá yín. Ọmọ yìí ló ṣàlàyé pé òun fẹnu kọ níwájú yìí. Mo wá ní àwọn tó ló fẹnu kọ wájú wọn yìí. Igbákejì Ọlọ́run ni wọ́n nílùú wa yìí. Làwọn èyí ṣe gbákejì Elédùmarè. Àmọ́ torí wèrè ilé náà láti ní tìta. Pàṣán lọ́lọ́run fi wá ṣe fáwọn ọmọ ẹlẹ́nu dẹ̀bẹ̀jẹ́ bí òṣìṣẹ́ bí àwọn àbí ìpàbẹ́ àbí ìkọ́ yìí. Ẹbí bàbá fọ́nà ẹbí pẹ̀gbọ́n rẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀bá rẹ̀. Ẹ má jẹ́mú bàbá torí ìdí èyí ìjọ torí Ọlọ́run. Ẹgbẹ́ lápá bẹ̀ lágbára Ọlọ́run ẹ kó wa jẹ̀pẹ́. Ẹni onídẹ́ tí onídẹ́ ṣe mí pọ̀. Onídẹ́ ṣe bí o bá lè gbàgbé mi ò lè gbàgbé onídẹ́ ṣe mí. Ìmọ̀ tán fún mi, ó tún jẹ́ kí n mọ̀ rírí ayé sí i. Lẹ́sẹ̀ wá ń kọ́ wa lọ́gbọ́n tá à ń mọ̀ rírí ayé sí lójoojúmọ́. Ọlọ́run ní gbà lákàyè mi. Sọ́sẹ̀ ọ̀nì
mi ò mọ ẹ̀bẹ̀ lábòsí kàtí bídùn lòun wá bẹ̀ wá báyìí o. ìbídùn. Sá. ìbídùn. Sá. Sórí ẹpẹ́kẹ̀ tó dé o ẹpẹ́kẹ̀ tó dé gan ọmọ yóò sọmọ gidi. torí ìdáǹsọ yìí ti bọ̀. Ẹ má jókòó bàbá ẹ. ọmọ yóò sì dá kò sí ohun tí ò fi wá wí o. wọ́n ní ọmọ tó bá ní kí ni àgbà ó ṣe. ọmọ tó ní kí làgbà ó ṣe tó lẹ́nu àgbà ọ̀run á sì sọ fún pẹ́ẹ́nu bàbá ńlá kó bàbá rẹ̀ nírun pẹ̀lú. ò ní dààmú ọmọ yìí bú wa ó fi wá wégi àwa náà wá wé pé ó tójọ́ mẹ́ta tá a jẹun ẹran rẹ̀ yà ń jẹ. Baba beg, why you dey do your talk like that? Baba beg. ẹran rẹ̀ sì gbó. bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ ni ẹran ẹlẹ́dẹ̀. ọ̀rá ní gbogbo ẹ̀. ẹlẹ́nu jẹ̀bẹ̀jẹ̀ bí òsì. olórí ibú ẹran díẹ̀díẹ̀. jókòó sí dà. bẹ́ẹ̀ni mo ní ọjọ́ kó jókòó sí. ẹran náà sì gbó. Bàbá mi. ẹ̀yin ìfẹ́ ni mo fi ń jẹ. ìbídùn àṣàkẹ́lẹ̀ àánú rẹ̀ ń ṣe mí. lédùn à ń gbọ́ bí ọ̀gbá jẹ́ bẹ́ẹ̀ torí ọmọ yìí mo mọ̀ pọ̀ kọ́ ó sọ̀rọ̀ ẹ̀ dádé kó dèrè. lérí egbò ni. kò sí tí ò fi wá wé tán. ó fi wá wé kí. kí la sì béèrè fún wa láṣọ tó wọ̀ ṣòkòtò rẹ tó wọ̀ lọ́ba tán wèrè ní ṣe báwo òrówó rí àwa fún wọn lásìkò títí dòru àná. látàná. pé wọ́n yọjú sí wa àìyọjú sí wọn ló jẹ́ àfìbínú pẹran wèrè láti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ò. àbájẹ yàtà. Kò dá yín mọ̀ ní ọwọ́ sẹ́ríkò òun náà ti wá dá yín mọ̀ báyìí. Kò ní jẹ́ kí ló ìṣẹ̀lẹ̀ wọ́n ti dá yín mọ̀ báyìí. Bẹ́ẹ̀ni ẹ ṣàánú. kí ló fẹ́ àṣẹ. Ẹ wò ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀. pé kẹ̀kẹ́ bá mi dáríjì. Kò ní ṣe irú ẹ̀ mọ́ kódà ẹ wò kódà tá a bá bẹ̀rẹ̀ tán á tún fi ẹnu ẹ̀ báyìí á fi lọlẹ̀. ilé ìdí bọ̀. Ẹ ṣàánú mi má di ó bọ̀. ó ti bọ̀. bí ó ṣe bá kú. Ẹ ṣàánú mi bàbá ẹ jọ ẹ ṣàánú mi. Kò burú. Ẹ̀yin ìbídùn. ń bọ̀. ṣé o ṣe. èsúsù mi jẹ́ ń rí ọ. lákùn mélòó lọmọ tó bí ọmọ tó bí. Yàrá mọ́tà ṣe ló máa gbàlagbà ni. Àbúrò ní burúkú ni ẹni. Ọjà yanjú ta wáwá yìí. Ẹ wọ mi. Ẹ bá wa bẹ̀bẹ̀ mú kọ béèrè pé ṣe ló mọ àgbàlagbà ni. Baba dey chop my leg. Baba dey chop my leg. He dey just beg me, mommy, wait me. Baba dey chop my leg. Baba make you no dey. Èṣù náà fẹ́ bá yín gbé. Ẹ bá ń sọ pé ọ̀sáyè. Ẹ dákun. Kó jẹ́ góńgó orí imú yín. Èyí ni fẹ́ sùn. Má rọra ń bẹ̀ o. Má rọra ń bẹ̀ o. Má rọra ń bẹ̀ o. Ẹ rọra bàbá. Má rọra o. Ẹ pẹ̀lẹ́. Má da gbogbo nǹkan nù. Má rọra ń bẹ̀ o. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àṣẹ. Ẹ pẹ̀lẹ́. Rọra ń bẹ̀ o. Rọra ń bẹ̀ o. Má bọ̀. Ìwọ máa bọ̀ ná. Baba dey chop my hand. Wait me. Baba abeg na Gaima abeg na. Gbogbo èrò wọn tún ní Gaima ẹnu ẹ̀ yìí ẹni oṣooṣì sọ̀rọ̀. Ẹ̀yin èsúsù mi dákun ní tí mo fẹ́ sọ fún òde o. ṣé o rí gbogbo bí mo ṣe ń wojú Àṣàkẹ́ ìyá Ṣẹ̀kí náà? bẹ́ẹ̀ ni gbogbo kinní mi ṣàn ṣe báyìí. Bàbá rẹ̀ ń dìde. mo fẹ́ kọlù mo fẹ́ ká máa mú nǹkan sí nǹkan ká máa. Patako. Mo fẹ́ máa wọlé o fẹ́ máa jáde. kí n máa wọlé jáde lọ́dà kí n wọlé jáde lọ́dà. Yàrá Àṣàkẹ́. Sùkúndé Àṣàkẹ́ pàápàá. Gbò. Ẹ pọ̀. Bàṣàkẹ́ bá ti gbà
yáyọ̀ǹdẹ̀ ẹran rẹ̀ kọ́ mọ́ owó gbó tiẹ̀ lọ. ní ká má jẹ ọ̀rẹ́ mọ́. tó bá ti gbà bí ọba ti gbà jíjẹ ni o a tún jẹ apá kejì mọ́. ọ̀pá rẹ ẹ máa wọnú àgbàlá. ó yí ọ ó yí ọ. dá ìwọ náà sọ. sùkúù ní Àṣàkẹ́ pàpàpà. ẹ̀gbọ́n gbogbogbò. sùkúù ní Àṣàkẹ́ pàpàpà. wọ́n ṣubú rọra ń bẹ̀ wọ́n ṣubú. ó ohun tí mò ń rí o. wọ́n ṣubú ìkòkò ayé ò gbọ́dọ̀ wó. ó dàbí ẹni pé ara mi ń dèdè fún mi dùn. ìbídùn kẹ ìbídùn bíi ti bó ìbídùn mọ̀ ti dàgbà. ṣé kí n máa fọ́kúrì rẹ. sẹ́yìn rẹ tata. èmi ti darúgbó ìbídùn fìbídùn ńlẹ̀ dá. mọ́mọ́ dànù bàbá bọ́ọ̀bá tiẹ̀ wá dànù ìkòkò yìí ni ọmọ jẹ owó. ikú òbídùn. irọ́ ni irọ́ ni ǹdé fìbídùn ńlẹ̀ abéèyàn bá máa sàmì egun ni ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kan béèyàn bá mú yóò gbé lẹ̀ ni bí lẹ̀ yóò dẹ́kun. kò gbọ́dọ̀ fọ́ ojú ò gbọ́dọ̀ tì wá ọ̀tá ò ní yẹ̀yẹ́ wa ẹ̀yìn sọ fún. sórí ó ní ohun tí Patako ń bá mi sọ ń bẹ̀ ọ̀rọ̀ yín sì ti já sáyọ̀ ó ti já sọpẹ́ ó ní ohun tí Patako tó ń bá mi sọ ń bẹ̀ yìí ó lóun ṣetán àti dáríjọ ọmọ Àṣàkẹ́ ó lóun ṣetán àti yọ̀ǹda rẹ̀ ó ní àmọ́ bẹ́ẹ̀ bá ń gbọ́ kò béwu dé nígbà míì ó sì máa ń béwu dé. òun bẹ lóko ló ń gẹ. ló ń já fúnra ara ẹ̀ ewu ni. àwa lè wo ọ̀hún. ṣe rí Patako ó fẹ́ máa fọ́ Àṣàkẹ́ yẹnu. kásàkẹ́ ó padà dáyà. wo mi Àṣàkẹ́ tẹjúmọ́ mi kó wò mí re ojú báyìí lọ̀rọ̀ wà ìbídùn máa gbọ́ o etí rẹ̀ ò dín sí tá à ń sọ yìí o ọmọ tó ya birùn tẹ́ ń wò ilẹ̀ yìí áfẹ̀mí rẹ̀ mí ni o ìwọ lọ́ọ́ wàá da ya wa ń àyìn. àwọn aṣọ fún kínní burúkú tọ́sẹ̀nu jẹ́bẹ̀jẹ̀bẹ̀ yìí láti wákàtí yìí tọ́ba ìtì lè dìde tọ́nà ró tójú là tẹ́sẹ̀ là wo mi o tẹjúmọ́ mi ẹ̀yin méjèèjì kẹ́ ẹ gbọ́ mi dáadáa. ẹ kú àgbà. yọ wá rìn jìnnà kò ní dé ìlú ìmọ̀ ó dòdì fún. ìjọba tún padà délùú yìí sanwó lóró ẹsẹ̀ lọ́rọ̀ ojú ló fọ́ mẹ́tàlá ó ṣe o. ọ̀pá bẹ́ẹ̀ ṣàánú mi ò lójú abẹ́. ọ̀pá mi ò lójú abẹ́ ṣàánú mi ò lè fẹ́ ní ẹ ṣàánú. èyí tó bí yìí sọjá bọ́lá tọ̀run. ìbídùn. ibì kọ́kọ́ ló gbà jáde. Patako sórí bí mo ṣe ń wò bídùn yìí ó ṣe mí bí kí n máa fọ yẹn. jẹ́ máa ń nǹkan mọ̀ kan. àwọn tẹ súnmọ́ wọn. kí èsúsù mi. ọ̀pá mi bẹ̀rẹ̀ abẹ́rẹ́. ọ̀pá yóò ní sí lábẹ́ mi láṣẹ ìdúró rẹ̀. èsúsù mi. ẹ má bínú. ṣó o ti fara mọ́ kọ́mọ rẹ ó wà lálàáfíà. àwọn faramọ́ a ti faramọ́ ẹ jẹ́ kó wà lálàáfíà ṣe rí tìyẹ́ yìí ẹ̀yẹ fi dábí ó ti ṣeé ṣe. bọ́bì wọ bọ́bì yìí ó hà yín. ọkọ ni ẹ wọlé lọ. dúró báyìí. ni ẹ wọlé lọ. ẹ̀yin tó láyé o ẹlẹ́mọ ní ká ọ̀bàràkà ṣèkínà rẹ̀ ọmọ Àṣàkẹ́ ẹ mọ́ kó dà sọ́run mọ́ o ẹ bá ń kó gbogbo ẹ̀kọ́ máa padà wá sílé ayé èyí tí mo jẹ́nu ẹran ara rẹ̀ tí ń gbénú mi tó dúró nù tí Jésù náà jẹ tí ń gbénú rẹ̀ ó yẹ kó papọ̀ kó parapọ̀ kó dodidi kómi ara padà sómi ara kẹ́jẹ́ ọ̀ padà sẹ́jẹ̀ sísan padà sísan ẹlẹ́mu ní ká bàràká o ẹ̀yin tó láyé o ó yẹ kó padà wá. kápá ó dúró síbi tó yẹ kápá ó dúró sí. ó ti ṣiṣẹ́ ó ti bàbá ṣe. kẹ́sì ọ̀ padà síbi tó yẹ kó wà.
ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ó yẹ wá gbọ́ o láti wákàtí yìí lọ wò ó ìwọ ọmọdé yìí tẹjú mọ́ mi kó wò mí gbogbo dáadáa yìí tó ń ṣe wọn ò tún gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ságbá o. ọ wá padà fojú wẹ̀yìn nínú ìlú yìí mọ́ ọgbọ́n tí mo sọ fún ọ. ẹ̀yin Àṣàkẹ́ ìbídùn bójú bá yẹjú fún ọmọ yẹ. ohun ò lè yẹ kó lè yẹ ìbídùn kó lè yẹ. wọ́n bá nǹkan jẹ́ bóun bá yẹ. ẹ wo inú burúkú ò níbí yín. wọ́n ṣe ju bẹ́ẹ̀ ṣe lọ. nínú burúkú. wọ́n sọ bó dìgbẹ́ wọ́n bàjẹ́ nígboro. ṣe ojú mi ló ṣe báyìí nígbà tá a ti ṣe kìnnà dé lánàá mo ṣe bá wọn gbẹ́rù lọ sínú ilé báyìí ìgbà tí màá fi jáde kí mo rí àwọn bàbá òṣì méjì yẹn àti ṣe kíkan sọ́ọ̀sì wọn ṣàkàṣàkà bí mọ́mí ṣe ń bẹ̀ wọ́n náà bẹ̀ wọ́n àti ṣe kí o gbọ́ o á burú bí. àti ṣe kí wo ló burú tí mo rí tán gbé wọn lọ báyìí. àwọn tó sì ń yájú sí yìí wọn ń ṣe ni à ń yájú sí. ṣé lóòótọ́. ètò ojú wọn ti ń ṣú tó ti ń dẹsẹ̀ mú yìí àlọ́ wọn láyé tó gbé lọ kọ́lọ̀ ń jẹ́ ká rábọ̀ wọn dá mi lójú pé ó ti ń pẹ̀ràn wọn. nǹkan tèmi ṣáà máa sọ ó ní pé kí nǹkan kan má ṣe ìyá mi o ìyá mi tó tẹ̀lé wọn kí nǹkan kan má ṣe wọn o. ó sì máa dé ni o torí ẹ tẹ̀lé mọ̀ yàtọ̀ nu wa báyìí wọ́n ti dààmú mọ́ tó bó ṣe ń ṣe fún mọ́mí báyìí náà ṣọ kú sí mi náà. ọlọ́run àjọ dé láyọ̀ wá bá wa. àbí elédùà náà láàmú ọbẹ̀. ó ló fún wọn lára yá o. àmín o. ó ló fún wọn lára yá o. àmín o. ẹ wo bí mo rí iná. ẹ wo ajá tó lọ lé ẹkùn tó bọ̀ ni ọ̀pọ̀ ló yẹ ká máa dá èmi ò tiẹ̀ mọ̀ pé a lè lọ ká bọ̀ báyìí ọ̀nà pẹ́ wá pọ̀ o ọlọ́run bá gbọ́n sọ nínú gbogbo olùkà máa dúpẹ́ nínú tábà yìí ti rí dáadáa ká máa dúpẹ́ nínú tábà tún rí dáadáa ń dà kejì ká máa dúpẹ́. ìyá Ṣèkínà ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí o àrí eléyìí rí àfíndẹ́rùbọ́ lọ́rọ̀ ni o bó bá kọjú sí ẹ kó tá bó bá kẹ̀yìn sí ẹ kó tá tó bá kú wọ nìkan ṣoṣo kò tẹ́rù ara ẹ̀ pa sórí táwọn ẹni yìí sọ àwọn àti là ń wí kò sí ní ta máa ṣe sí o ó di dandan ni o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń sọ̀rọ̀ fún gọ́fíńmẹ̀ntì kan àfi tọ́lọ́run àánú ẹ̀ bá ti dìde tó lóun fẹ́ gẹ́wọ́ agbára wọn torí àwọn àtìláwìn yìí ọlọ́run nìkan ló tún lágbára jù wọ́n lọ lẹ́yìn ọlọ́run kò sí solution kankan ohun tẹ́mi máa sọ fún ẹ ní pé a máa ń torí ọmọ jìyà náà ni o máa wá torí ọmọ bí kọ́kọ́ tiẹ̀ dúpẹ́ bá ṣe lọ yẹn èmi rò pé mo fọkàn lọ́hùn gbé ni bá ṣe ń lọ gbé bẹ́ẹ̀ ni mò ń ka báìbù mi bẹ́ẹ̀ mò ń ka 91 nígbà tá a tún dọ̀hún tán dẹ̀ bọ́ra bá wa mú pé táwọn fẹ́ rèé tó tún jẹun tó rọrùn kò ná ẹ lépo kò ná ẹ láta ara nìkan náà ni. jẹ́ torí gbogbo tó délẹ̀ yìí ẹni tó dálẹ̀ rẹ̀ wàá wá torí ọmọ jìyà o. Grandma, ẹjọ́ ẹ má bínú máa mo ń ro nǹkan kọ̀ọ̀kan ni mo rò pé kí n gbé mọ́mì mi lọ sí lag in case tí wọ́n bá padà track location mi ìyẹn á kàn lodge wọn sí hotel kan màá kọ́kọ́ sanwó 6 months màá sọ fún manager yẹn pé as per good customer cause no easy make one person gba hotel fún 6 months I go just carry and reach that level say come tighten security wọn so that ọkàn màmá fi CCTV ṣọ́ mẹ́yìn mi pé ẹni eṣinṣin. ó ṣe gbé gbogbo ẹni ẹ sọ́hun àbí ẹ̀rí bó ṣe ń ṣe nígà a máa ju wá a máa ju sí a máa jápa gbogbo tó délẹ̀ yìí ta ló dálẹ̀ àjàlá tánú ẹ̀ ṣe bí wọ̀ ni bó ṣe kó bá yé ìyá ẹ̀
díẹ̀ tó rọra ń gbègbè ayé ẹ̀ jẹ́jẹ́ tí òun kọjá ayé ẹ̀ àwa wí tán ó sọ̀rọ̀ ẹ̀ di nígà òun nìyá àwa ṣàkó àwa ṣe ráì a máa báǹsì lóbìnrin láì ṣọkùnrin kó má tiẹ̀ wá ní bọ́dí ọkùnrin ìyẹn wá ní kó má tiẹ̀ wá mọ̀ wá wù mo bí ẹ ṣe bí kó tó kúrò lábúlé ìyá ọmọ bó ṣe rí òun kọ́ ló dì sẹ́kẹ̀wá yìí létí lápá ọmọ ìyá ẹ̀dẹ̀ lóhùn pariwo má wálé má wálé má wálé dúró síbi tó wà fún gbèsè kó ẹni tí ò lẹ́bí tí ò níran ń gbé kó ń gbé kó kúnjú nù kó mọ̀ pé ò lẹ́bí ò lára kó dúró sẹ́kọ̀ọ́ àgbà tó rọjú wá ó máa wá dé náà nígbà tó ń sá àwọn jàkí òun kọ́ ló kó o gbẹ́dẹ́ ṣé fẹ́ kìnnà àbọ̀dì kìnnà. wọ́n mi káàtì túkà agolo ilé múra ní kàtà. ó ra ń kàtà àfi kàtà náà. ilé Dubai ilé ìtura. ọ̀rọ̀ ayé nígbà tí yẹ ń bẹ́ẹ̀ sọ nǹkan kí tó bá pọ̀ wálé ní irú àdánwò tó dé bá yẹ yìí ṣọ́rọ̀ pé tó bá mọ tí yẹ máa fi ara gbá tó máa fi ara gbá tí ó máa fi ara gbá ọlọ́run mi ò wo jẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ ọ̀rọ̀ wa àtìyẹ́ ó dàbí ẹni tí àjẹ́ lélẹ́kọ̀ọ́ tó wá sá lọ Sókótó ẹjọ́ bó ní ọwọ́ ọjà àwọn àjẹ́ òde mo bí ẹ torí nsọ́nsìn kò gbé ìyá ẹ kò ṣe kinní kan ẹjọ́ ẹ̀kọ́ ẹ̀ bá pẹ́ ìka tó débẹ̀ wọ́n ti fi ẹsẹ̀ rún wọ́n fi jẹ pẹpẹ súùtù tán ni ó bá mọ scott ẹsẹ̀ dẹ̀ kí dáadáa ọ̀rá máa wà níbẹ̀ àwọn yẹn náà àrùn àwọn tó lò tán láàánú tí ẹ jẹ́ bí ẹ lọ iṣẹ́ wo ló ń ṣe lẹ́kọ̀ọ́ náà. àwọn ṣé ẹnu yín bò mọ́ mi. ẹnu mi bò. àwọn ọmọ tí wọ́n wà in need èmi dẹ̀ ro ẹ̀mọ́ mi ò bóbìnrin ṣe cause ọ̀dàlẹ̀ lóbìnrin so mo máa ń hùkà àwọn ọmọ fún àwọn onígà mi. ìwọ wá ń kọ́ ẹ̀yìn náà tí ń ṣe tiẹ̀ that's both. mi ò báwọn sódò máa ń gomúra ṣe o. kí ló fi yàtọ̀ sí sódò gomúra bó ṣe wà yìí ìrọ̀sọ́wọ́ náà máa gomúra ní ẹ̀ sọ́ni bí mo ṣe ń parọ́ kan fún ìyá yìí ó èmi ò lè parọ́ fún ẹ o ọlọ́run kún sùúrù ni o gbà yí pé o fẹ́ ọra ọmọ yìí sin ọlọ́run torí ọmọ kọ́ leléyìí eléyìí ti kúrò lọ́mọ kíkọ́ bó ṣe wà yọ ọlọ́run jẹ́ òjèrí ẹ̀ ni ó ti yẹ sí bí ọlọ́run kan fi ṣèṣù nínú ayé ẹ̀ òun ló ṣe wá sábúlé wa yìí tó tún wá ṣàkóbá fún ẹ ìwọ ọkàn máa ṣọ́rẹ́ kan fún ìyá ẹ o máa ra míìkì o dẹ̀ máa ra àwọn provision tó dáa àti àwọn oògùn tó dáa torí tó wá máa fi rí ìyá ẹ nínú láàrin ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ o ó ti yẹ àtẹ̀wá tún jẹ́ èèyàn kan kò bá dáa méjì. àkékè kan ò gbọ́dọ̀ dágígé bẹ́ẹ̀ lọ̀làlà ò gbọ́dọ̀ dágìlà ọmọ rí odó ògùn lè dáyọ̀ ògùn ọmọ rí ata ò sì lè dáta lọ. ẹlẹ́bọ lóògùn ni babaláwo ni adáhùn ṣe ni tó bá lóhùn ò ní fi tiwa ṣe ńlẹ̀ yìí àtẹ̀mí àtẹ̀súsù mi odò ni ó gbé wọn lọ àṣẹ. Odòrí àwọn ọ̀tá odòrí àwọn ọ̀tá. Bàbá o. Àṣàkẹ́. Bàbá. Bàbá ẹ kú iṣẹ́. Bóòni. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ọmọ mi ti yá. Ọ̀pọ̀ ni fún lédè parí. Fún ọ̀rọ̀ tẹ́ wá bá mi sọ, mo ti dàrú. Mo ti rò ó. Mo ti gbọ́. Mo ti gbà mo fara mọ́ ọ̀rọ̀ ọmọ náà ni. Àṣàkẹ́. Bàbá mi. O ti ṣetán. Mo ṣetán. Láti máa fẹ́ àwa méjèèjì gẹ́gẹ́ bí ọkọ. Rárá o, mi ò gbà fẹ́yìn méjèèjì ẹ̀yin nìkan ni o. Ẹ̀yin nìkan ni mo gbà fún o. Bẹ́ẹ̀ ni kẹ́ wá fẹ́ mi níṣu lọ́kà ló kù o. Ipò orí rẹ̀ ò dáa. Orí rẹ̀ ò sì sùn. Ó sì mọ ohun tó ń ṣe. Bí n bá ní òsì ṣeéṣìn. Bàbá ẹ má bínú, ẹ má bínú. Mo àṣìṣọ́ ni ẹ má bínú, ẹ má bínú. Ṣé ìwọ mọ̀ wípé obìnrin tẹ̀gbọ́n mi bá fẹ́, èmi náà mo fẹ́. Ibi tẹ̀gbọ́n mi bá tọgbà sí, ó di dandan
kémi náà máa tọba síbẹ̀. Ẹ̀gbọ́n mi fẹ́ gorí rẹ̀, ó di dandan kí n máa gorí rẹ̀, kí n máa fọ́sùn désàlẹ̀ kòkò. Pé ẹ̀yin méjèèjì. Àṣàkẹ́ ń gbé tí ò tọ́, ó sì fi wúlú tí gbọ́ mi. Ṣé orí tọmọ rẹ Ṣẹ̀kínà? Ọ̀pára rẹ̀ ti yá. Tó bá tilẹ̀ bá ti wá mọ́, kó fìlú ilẹ̀ o. Kó wá ṣe gbú ẹ̀ ní àlọ́ rámírámí báyìí láàárín ẹ̀. Òun kò jẹ́ wá abúlé mọ́. Òun kò jẹ́ wá mọ́. Ọjọ́ tí ó bá tún fojú kà wá méjèèjì, nǹkan ó ṣe o. Kò lè padà wá. Mẹ́wàá ó ṣe o. Kò lè padà wá bàbá, kò lè padà wá. Ṣé o wá rí tiẹ̀? Bọ́nú ilé. Lọ́rọ̀ bomi sára. Káwa méjèèjì ó ṣe tán, káwa tọba sí ọ̀la. Bàbá o, nǹkan ní kí wọ́n sọ fún yín wípé mo ti gbọ́, mo ti gbà, mi ò tí ì kẹ́rù wá. Èwo ni ọgbọ́n ọ̀sùn ní ìgbẹ̀yìn ìgbẹ̀yàn? Àṣàkẹ́. Mi ò mọ̀ pé wọ́n yá bẹ́ẹ̀ yẹn, mi ò mọ̀ pé bàbá o. Ṣé nǹkan kan ò sí ọ́? Ṣé kò rẹ̀? Kọ̀rẹ́. Atẹ́gùn àlàáfíà sì ń fọ́ sí. Baálé mi kò rẹ̀ ní. Kò fẹ́ lọ kẹ́rù ní Torí bí ò bá síhun, ṣé nígbà tó ń bọ̀ ọ́? Ṣé kò jẹ́ kó o ti kẹ́rù rẹ̀ bù bàbá? Wọ́n kó máa yá kíákíá báwọn ni. Èmi ò sáàfẹ́ sí. Ọ̀dà, mo ti gbọ́. Lọ́rọ̀ kẹ́rù rẹ̀ báyìí, kó o sì padà wá ní kíá. Wò mí o, wojú mi dáadáa. Tí mo túlẹ̀ yóò gbọ́dọ̀ gbẹ. Mo bá ìgbẹ́ ẹ̀jẹ̀ ara rẹ̀ ó gbẹ. Ọgbọ́n tí mo sọ. Patako. Sórí o máa ń ṣàwọn nǹkan kan o. Bí kí tó ní? Tẹ̀mí ò sì nífẹ̀ẹ́ sí. Dákun ṣàlàyé kí ni? Sórí ọwọ́ mò ń ṣàkíyèsí nǹkan kan. Sórí ọwọ́ tó fi máa ṣàkẹ́yì, o ti fẹ́ máa fẹ́ràn rẹ̀ ju tèmi lọ. Mi ò sì fẹ́ bínú. Yòówùkùnrin ni ọ́. Ṣáwa máa dalẹ̀ ara wa ni. Èmi ò fẹ́ bínú. Wo bí n bá dìde mbẹ̀, bọ́ orí ẹ̀. Bí n bá bínú. Kò sẹ́sẹ̀ nú ẹ̀. Patako. Bí n bá bínú. Mo pàṣàkẹ́. Bí n bá bínú. Ọlọ́run ò ní bọ̀ ọ́nú jẹ́ o. Mo pàṣàkẹ́. Àṣàkẹ́ ń dùn mọ́ mi nínú gbogbo ìgbà o. Ìkan ló máa múnú wa o. Wọn ò gbọ́dọ̀ ti torí obìnrin kí wọ́n á ní wọn ọmọ ìyá mi mọ́. Ayé ẹsẹ̀ wí o. Ayé ò gbọ́dọ̀ ṣerú ẹ̀. Èdìnú kò sì ní dìwá. Mo bá sọ bẹ́ẹ̀. Èdìmọ́ dìwá o, ọmọ ẹlòmíì ni ó di o. Ń gbọ́. Mo bá sọ bẹ́ẹ̀. Gbogbo káàkárí bọnú ọmọ ni a máa ṣe ń tà ṣe. Ìjọ ń gbọ̀n mí gidi jẹ́. Àkọ́kọ́ iná ni wọ́n dàbí pé bákan tó bá ti wá yáyọ́ ìpìlẹ̀ mọ́ lára ẹ̀yìn kọjú bí o lè kọ̀yìn sábúrò. Patako ṣe sùn sí o. Yóò kọjú sí o. Ṣùgbọ́n máa ń ṣe ọ́ àbẹ̀. Ní sùúrù. Dákun. Hello. I don't do it, babe. I don't do it. You're okay. The thing with my eyes see for this town. I swear, I'll go tell my children. I'll go tell my grandchildren. If God give me long life, I'll go tell my great-great-grandchildren. Amox, you hear me? Ẹni tó bá sọ wípé kò sí oògùn. Ẹni yẹn ti ya wèrè. That person dey mad. That person don die. Wọ́n kò tí ì gbé sí ni o. Ní ilé ayé mi, babes, mi tún dé ìlú ìmọ̀. Tí n bá ń gbọ́ bákìdọ̀, mo máa gbẹ́ gìrì lé.
mo máa sá lọ. Maimi, I miss you so dearly. And I am sorry. Sacrifices abiyamọ as in. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Maimi. Orílẹ̀ ayé tónú mi yàtọ̀ sí tí mo gbé dé látẹ̀kọ́. Gbogbo ẹ̀yà abiyamọ, mo ṣàdúrà fún yín. Ẹrù tí abiyamọ kì í tú, mo ní gbé wálé fún yín. Lásìkò tó bá yẹ kẹ́ máa jóúnjẹ ọmọ, kẹ́ máa gbádùn gbogbo sacrifices yìí. Lágbára Ọlọ́run ẹni dẹni àwa tí ó ẹni dẹni àwa. Abeg leave me alone, go call you back, you no fit understand. Kí lẹ́kọ̀ọ́ máa sọ wípé òun gbọ́dọ̀ bá mi ní àjọṣepọ̀. Ọdún kẹta lélẹ́yìí tó ti ń fún mi ní carry over sí. Ẹ̀dì ẹ bá dà lóhùn àfọ̀lẹ́. Wọ́n lọ ṣéèkì sí mi lára, wọ́n lọ yátì, wọ́n lọ sí mi lára. Kí ló lè máa ṣẹlẹ̀ gangan? Tó wá jẹ́ pé gbogbo ẹ̀ tún wá ṣẹlẹ̀ lénìí. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi tó fẹ́ máa correlate mọ́ nǹkan tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ sí mi. I'm telling you. Òjíṣẹ́ Ọlọ́run. Tí ẹ bá ti délé, ẹ bá mi kí òjíṣẹ́ Ọlọ́run. Òjíṣẹ́ Olúwa ẹ gbàdúrà fún mi sà. Mo ṣe oògùn títí, mo ṣe ogún ewé nínú oko, bí n bá wọnú oko, ewé sì máa bára wọn jà. Ẹ já mi, já mi, já mi. Kí ẹ tó lọ ràn ọ́n ló ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣewọ̀ gangan fúnra ẹ̀ ṣó máa yá wèrè. Bóyá kí wọ́n yá. Ọ̀rọ̀ wèrè ń tẹ̀lé gbọ́sẹ̀. Wèrè ó dùn wò. Yẹ kó máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan nàbí báwọn. Bẹ́ẹ̀ mo ṣe ní kí ẹ sọ fún wa. Tẹ̀lé ń sọ bẹ́ẹ̀ mi tí ní tẹ̀lé dùn pé kó máa já wèrè kó máa já wèrè. Ṣó dàbí pé mo ti ń já wèrè? Ó ti ń hùwà bẹ́ẹ̀. Gbogbo nǹkan tọmọbìnrin ń ṣe láti gbélé ọkọ ni mò ń ṣe. Ìwọ lè máa mọ̀, àwa mọ̀ bó ṣe máa ń ṣèlérí pé tó bá ti pé 30 years ó máa lówó lọ́wọ́. Lọ́tí pé Jonah kọ̀, ó dára ẹlẹ́bi ni o. Wọ́n lẹ́yìn lolùgbàlà pọ́blẹ́mì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Mo ní mi ò mọ family member yẹn ó tún sọ̀rọ̀ bí iṣẹ́ báwo mo fẹ́ mọ bí tó ti ń ṣiṣẹ́. Bọ̀dá mi ọkùnrin ni yín. Ó ní owó tó bá lè fún yàn láti inú ọkùn ẹ má yá yàn. Olúwa fẹ́ ràn mí níṣẹ́. Bẹ́ẹ̀ni. But why me? Ọmọ agbórógunjó agbọ́dọ̀ jàyọ̀ ṣẹ̀ṣẹ̀ kó wọ́n lọ́wọ́ kó wọ́n lẹ́rù ọmọ alágbèjò gbọ́dọ̀. Èmi lọ máa kówó rẹ sí gbẹ́kù lẹ́yìn ìbò ogun ọ̀rọ̀ àgbòtá yìgbìyìgbì lẹ́gàn. Ni mo wá gbé ọ̀rọ̀ nínú rẹ̀. Arákùnrin kò ní dá fún ọ. Alálẹ̀ ẹ ṣàánú mi. Lọ́lá àwọn tó nílẹ̀. Ó tó ìgbà mélòó tí mo ti sọ fún ọ wípé bí bá wà mí kọ́ ọmọ wọ̀ bí wà mọ́. Kábíyèsí, kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gan-an? Ọ̀la ń ṣe nílé wa ẹ́ àwa ò lọ sí ọ̀rọ̀ iṣẹ́ ìjọba Ó ṣe mà pé mo débí ojú mi. Wọ́n ní bẹ́gùn ẹni bá mọ̀ jó orí a mọ̀ yàtọ̀ kù. Àṣẹ ló bá pa, ó bá kàn yín dábàá.
ó ti di ṣíṣe inú. ó ní kàkún bá kọ̀kùn oníkéré á sì sí. ìgbà ńlá ló ń gbórí omi pẹ́kẹ́rin kése. ìgbà ńlá ní gbórí omi pẹ́kẹ́rin kése. ikú kò ní ọ̀pá mọ́. afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn olóde sàlú ayé. jẹ́ kọ́ńtà lọ ẹnu lẹsẹ̀ fi ń pàkúrọ̀ ojú ọ̀nà. èrè ayé ni ọgbẹ́ pé wèrè ọ̀run lẹ́jọ́ èèwọ̀. ọjọ́ tí àkéré ìdìbò bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà ní kọlẹ̀ pa. What's wrong with this man? Kí ló ṣẹlẹ̀? Pé obìnrin ni ẹ tó wà nínú ẹ̀. So ẹ̀yin ọkùnrin àsọkùnrin ẹ̀ kan máa sún sẹ́yìn káwọn kan lọ ti yẹn mọ́. Sẹ́yìn tẹ́ ẹjọ́kùnrin, ṣé rí yín pé irú ẹ̀yin tí obìnrin máa ń control life yín rè. Ẹ sọ fún mi pé obìnrin ni obìnrin wo ni? Ìgbà tó jẹ́ obìnrin ni ṣé obìnrin ò kí ní làkàyè ni ṣé obìnrin ò gbọ́dọ̀ ní brain? This is your own way and this is my own way. How can you say this is your way and this is my way? Take your car off the road and let me pass. Èmi káà mi kúrò lórí road, ìwọ ló máa padà sẹ́yìn, go back. Ẹ ò dé lẹ́bi ẹjọ́ àwọn tó gbé mọ́tò sí yín dì, ọwọ́ wọn ni fort wà. Ta ló ra mọ́tò fún ìwẹ̀ tó fi mọ́tò cross èèyàn mọ́lẹ̀? Oṣù tó wá Do you know who I am? Who are you? Kí ló ṣe wájú tó bá mi sọ̀rọ̀ oṣù tó wá yìí? I wonder how you can still get it up in this kind of situation tó ń wá ṣe. Èmi kan tí mo wà níbí báyìí, báwo ló ṣe lè ríṣẹ́? Ibo ló lè wáṣẹ́ sí? Kí la lè ṣe tó lè fi tètè ríṣẹ́? Àwọn questions tí mò ń fight lórí mi ni. Ìwọ wá wà níbí báyìí, ò ń lead. Kí ni kí wá ṣe sí onítìbí? Kò sóhun tó le tí kì í rò lọ́wọ́ mi sí. Kí ni nǹkan tó bẹ̀rẹ̀ fẹ́ gbogbo? Ọ̀rọ̀ obìnrin òun gan-an làbá máa pè ládìtú. Obìnrin ló máa ṣe dáadáa tínú yàrá dùn pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó dóbìnrin. Obìnrin náà látún ṣe kan mí lórí ìmọ̀ àfò lọ pé kí lọ́lọ́run dá obìnrin fún gan. Máa lọ ṣe ọyàn ni. Ọlọ́run tó dá obìnrin gan-an kò rí wọn tẹ́ lọ́rùn tán. Ìdí mi báyìí máa ṣe tó máa shoot out. Obìnrin ní Ọlọ́run dá tó slim tó beautiful a tún máa wá kó wọn sọ̀ra. Wọ́n bá rí mi bá rí pé tí kùnmi àwa tí gbogbo àá ṣe báyìí. Ẹ bá wá lóbìnrin tó tọ́lọ́run dá lọ́rọ̀ bọ̀. Òpèlè tọ́lọ́run fún mi. O ti wà ń bẹ ọ̀rẹ́ di. Ọdì àná ń pè é. Ó pọ̀ ẹ́sìkè lè kíkọ́ ọ̀rá fatọ́mì rẹ̀ kí n fa tó wá padà sí ọ̀dà tó. Tọ̀kẹ̀ hìn. Ọmọ. Wo nígboro ayé yìí wọ́n máa gbà. Pátọ̀rẹ́ àti Tinúkẹ́ rẹ̀ we can never be together again. Èṣù mi Patako. Big man.
Esu, Esu, Esu.